jákùnlé sọ bí o kẹgbọn tí jákùnlé sọ náà bísímìlá. owó tán bá ná làáfàá mi fi kọ́ mọ́sálásí owó tán bá ná làáfàá mi fi kọ́ lékéwú bá a bá ṣe jálàbí tá a ṣe mọ̀lúdì ànábì tá a sì bá àwọn olórin tí wọ́n mọ owó ná tá a bá wọn ṣe kọ́dà àfáà mi yà sọ́dọ̀ wọn yahoo kìí jẹ́ pé inú rẹ̀ dùn sí yahoo tí wọ́n ń ṣe kìí jẹ́ pé inú rẹ̀ dùn sí àmọ́ àwọn máa sanwó ibi àtìrí ẹ̀ ti ń bọ̀nù òun ló yí ṣàdúrà fún wa pé ẹ máa rí ṣe ẹ máa lọ rí ẹ sì máa bọ̀ rí ìgbà tán ni a máa jẹun ọ̀tá ọ̀rẹ́ ni ọ̀dá náà yìí oní ọmọ bọmọ yahoo ṣe oní ọmọ bá wọn olórin ṣe oní ọmọ bọ ní hip hop ṣe oní ọmọ bá wọn akíní ṣe torí wípé àwọn yìí wọn ò sínú ojú ọ̀nà tọ́lọ́hún ẹ̀yin tẹ́ wà lójú ọ̀nà tọ́lọ́hún yìí tẹ́ ń rí gbà tẹ́ ẹ fún wa. فأما من أعطى واتقى وصدق بالحسنى فسنيسره لليسرى وأما من بخل ẹni ọba sáwọ. owó tán bá ná làáfàá mi fi kọ́ mọ́sálásí owó tán bá ná làáfàá mi fi kọ́ lékéwú bá a bá ṣe jálàbí tá a ṣe mọ̀lúdì ànábì tá a sì bá àwọn olórin tí wọ́n mọ owó ná tá a bá wọn ṣe kọ́dà àfáà mi yà sọ́dọ̀ wọn yahoo kìí jẹ́ pé inú rẹ̀ dùn sí yahoo tí wọ́n ń ṣe kìí jẹ́ pé inú rẹ̀ dùn sí àmọ́ àwọn máa sanwó ibi àtìrí ẹ̀ ti ń bọ̀nù òun ló yí ṣàdúrà fún wa pé ẹ máa rí ṣe ẹ máa lọ rí ẹ sì máa bọ̀ rí ìgbà tán ni a máa jẹun ọ̀tá ọ̀rẹ́ ni ọ̀dá náà yìí oní ọmọ bọmọ yahoo ṣe oní ọmọ bá wọn olórin ṣe oní ọmọ bọ ní hip hop ṣe oní ọmọ bá wọn akíní ṣe torí wípé àwọn yìí wọn ò sínú ojú ọ̀nà tọ́lọ́hún ẹ̀yin tẹ́ wà lójú ọ̀nà tọ́lọ́hún yìí tẹ́ ń rí gbà tẹ́ ẹ fún wa. فأما من أعطى واتقى وصدق بالحسنى فسنيسره لليسرى وأما من بخل ẹni ọba sáwọ. náà tá bá gbọ́ ọ̀rọ̀ tí Jaqmal tó sọ níbí tí àwọn akẹ́kọ̀ọ́ àti pé ó clear tá bá ń tanra wa ló kù àwọn àfáà yìí ayé àtowó làwọn wà áfítà kì í sàlùkì àmẹ́yìn tẹ̀ ń gbọ́ wọn àfẹ́sìn àfáà dáadáa kankan ò lè sọ ọ̀rọ̀ tí ń jáde lẹ́nu ilé ó lẹ ní ká mọ̀ ṣe mọ́lúdì nàbí ìmọ̀ ẹni ká mọ́ gbowó lọ́wọ́ àwọn olórin mọ́ ká mọ́ bá àwọn olórin ṣe mọ́ ó ní kódà àáfàá mi àmọ́ yà síbi yahoo yahoo kéde pé ó nífẹ̀ẹ́ sí yahoo yahoo ó change ọ̀rọ̀ ni o toró ti sọ rí wípé àwọn àjẹ̀nú gan lọ́kọ́ lọ sí yahoo lọ́dọ̀ ọlọ́run rí tán lọ yahoo Kùránì ẹni tó ti sọ bẹ́ẹ̀ rí ó ti sọ bẹ́ẹ̀ rí ṣé àfáà òun làwọn eléyìí ó wá ní ẹ kèsì pé ó nífẹ̀ẹ́ yahoo o kèsì pé ó nífẹ̀ẹ́ yahoo kèsì pé ó nífẹ̀ẹ́ yahoo ṣùgbọ́n ìgbà tí ò bá rí nǹkan tí ó jẹ ó wá ń gba owó lọ́wọ́ àwọn tí wọ́n ń ṣe fraud tí wọ́n ń lu jìbìtì ẹ sì tún lè ń sọ ń ta ṣẹ́gun náà ló ṣe fídíò ẹni yẹ pé ò dá ká mọ́ tẹ yẹpẹ̀ mọ́ ẹni kíní kò dá ká mọ́ ṣe mọ́ ẹni gbòò ṣe ká mọ́ ṣe ṣé ká kú ni ṣé ká kú ni gbogbo nǹkan tí ń dá kan pátá ẹjọ́ èwo ló jẹ́ sí ọwọ́ ń bẹ̀ èwo ló jẹ́ sí ọwọ́ ń bẹ̀ ẹ sọ fún wa èwo ló jẹ́ sí ọwọ́ ń bẹ̀ èwo ló jẹ́ iṣẹ́ ọmọlúàbí ń bẹ̀ téèyàn ò bá lówó lọ́wọ́ làwọn fi ń sọ fún yín pé wọn tó máa pariwo sí pé bóyá wọ́n fi kíní ọ̀hún owó ni wọ́n fi ṣe kíní kan ni tó bá lówó lọ́wọ́ tó sì rò pé ó nídìí owó ìgbà míì wà ẹlòmíì á máa nídìí owó láti tún fi tẹ̀síwájú kèsì kó jẹ gbèsè àwọn míì àsìmọ́ nídìí owó pàǹfẹ́ tàǹkà wọn bóyá nǹkan kan ṣẹlẹ̀ kò sábúrú nù kó o ta nǹkan ní rẹ kó o fi lówó wáyé tẹ́yìn rò pé gbọ́dọ̀ lu jìbìtì ni ìgbésí ayé tiwa ó tó kọ yín lẹ́kọ̀ọ́ wàláì orígbé mi tijú láti sọ pé mo fẹ́ ta mọ́tò mi torí ẹnìkan kọ́ ló rà fún mi débi tó sọ pé mọ́tò tí mo sì rà fún yẹn sì fẹ́ tà ó ra mọ́tò fún mi ìgbà tó ra mọ́tò fún mi
èmi mo ní mọ́tò mi mo sì fẹ́ tà wàtí mo rí pé mo nídìí owó ṣùgbọ́n ẹ̀yin ò fẹ́ ṣiṣẹ́ kò sábúrú kankan nu pé mò ń gbé mọ́tò káàkiri tẹ́lẹ̀ mo sì ta mo fi owó mi ṣe nǹkan míì mo wá níṣẹ́ káàkiri nígbà tí ẹ̀yin tẹ́ ẹjọ́ inú mi ṣe ẹ̀dùn tí mo ti sọ̀rọ̀ mọ́tò nǹkan ó dáa bẹ́ẹ̀ torí wípé ẹ̀yin ìjọ ń jálàbí ẹ sì fẹ́ ká yóò rí ilé èèyàn gidi ẹ sì fẹ́ jẹ́ rírì pé àfa yìí kò bá gbà mú mọ́ o ẹ gbọ́dọ̀ tẹ́lẹ̀ yìí ń sọ ó láwọn tó ń gbowó ẹ sì fún wa níbi tẹ́ ẹ ti ń rówó ibo náà ti ó yẹ kí n wá fídíò ṣé ká kú ni wá ẹni tó bá ní fídíò tó ti pariwo ṣé ká kú ni ẹ bá mi sẹ́ndẹ̀ sórí WhatsApp ẹgbọ́n tá a fà ń sọ ń bí ẹlòmíín bá ọmọ yahoo ṣe subhanallah kì í ṣe pé ó nífẹ̀ẹ́ rẹ̀ náà olóò nífẹ̀ẹ́ olè ó sì lò kàn ń bá ṣe ó sì ń bá ṣàdúrà àwọn òwòwò òjijì torí a máa kọ̀ndẹ́mù tí ó bá dáa àwọn èsì sọ pé ibo ló máa já sí yahoo èsè ń téèyàn máa ṣe nínú ẹ̀sìn kò tọ́ ló gbọ́n yahoo ṣe kì í ṣe tó bẹ́ sìn mú assalamu alaikum sir ẹ bá mi tún kí ni o. ṣé ká kú ni ìkan náà wà tó Kùránì náà ṣe báyìí ẹ bá mi sẹ́ndẹ̀ sórí WhatsApp ẹni tó bá ní torí tọ́lọ́n àwọn tó bá ṣe kí ni o tán bá ní torí tọ́lọ́n kí ló wà ń bẹ̀ mo mọ́ sọ mo sì mọ́ tún sọ kéde sọ̀rọ̀ pé kí ìyún èsì inú ọ̀rọ̀ àbòsí mo ti ṣe ọ̀kadà rí ẹ̀yin ilẹ̀ ní tí kèwù tó tẹ̀fẹ̀ sọ ànídà fún járàbì mò ń kéwù lọ́wọ́ ni gbogbo àti tó bá wá aṣọ ẹyọ kan wàá bọ́lẹ̀ wàá tún fọ̀ wàá bọ́lẹ̀ wàá tún fọ̀ yìnyín lásọpọ̀ lónìí bọ̀ mọ etí mo ní náà wá ìtẹ́ fẹ́ fi ìtẹ́yìn fẹ́ jẹ ẹ sì fẹ́ fi bàlùkí àmọ́ yín jẹ ó sì máa sọ mí tí mo fẹ́ play fún yín o ó sọ̀rọ̀ nípa olórin kan ẹ gbọ́dọ̀ tá a fà ń sọ ń bẹ̀ níbi táyà àwọn eléyìí tó ta dé ẹ wọ́n ń fa àwọn nǹkan tó ń ṣe yìí wọ́n fi ń legalize in tó jẹ́ aburú torí pé yìí ń gbó lọ́wọ́ ọmọ yahoo ṣẹ́ẹ̀sì rí àwọn tí bá máa ń ṣaburú ìtẹ̀yìn ò mọ̀ rẹ̀ àwọn èèyàn kan wà ẹ mọ̀ gbọ́ o àwọn èèyàn ẹ bá mi sẹ́ndì fídíò àwọn tó bá ní lọ́wọ́ ní sáré mọ́ wà ní fídíò ṣé ká kú nìyẹn ooo tíjà kan lè pariwo ṣé ká kú ni mo pe táìtù rẹ̀ ní the power èmi gangan mo gé wá ń gbà hàn the power of sunnah ó dà pé mo pè sunnah dákọ̀ àwọn èèyàn sáwọn èèyàn ti bá mi wá ní òun rí ẹ̀sìn tó fẹ́ yọlé òun rí àwọn sì jòkó jẹjẹ wa à ń ṣe tí wá lọ ẹni yẹ pẹ ọdá ká má tẹ yẹ pẹ mọ ẹni ká má tasọ fún un síwájú ká má ṣe kíní má ẹni ká má lọ gbàdí nìmá ká má lọ bí ìkó má ká má lọ bí ìyàwó ṣé ká kú ni ẹ̀yin sì ń lọ náà lọ́wọ́ ẹ̀ ń gbowó ẹ̀yin kọ́ lè wé ẹ̀wọ́ àwọn bàbá tẹ mọ́mọ́ lọ́wọ́ yìí wọ́n ní tí wọ́n jẹ. àbíbáká láwọ̀ àjà. ẹ ṣe rí ibú o ẹ ṣe rí ibú tààrà ẹ ṣe. ṣé ti rí ẹ wo àfà ẹ wo kí ni o ẹ wo àfà ẹ mọ̀ gbọ́ ọ̀rọ̀ tó sọ ní. ẹ lè gbẹ́lẹ́ lọ́wọ́ wa o. ẹ mọ̀ gbọ́ o. àwọn sì jòkó jẹjẹ wa à ń ṣe tí wá lọ ẹni yẹ pé ọ̀dà ká má tẹ yẹ pẹ̀ mọ́. ẹni yẹ pé ọ̀dà ká má tẹ yẹ pẹ̀ mọ́ ẹjọ́ sẹ́yìn jẹ́ sí ọwọ́. ẹni ká má tasọ fún un síwájú ká má ṣe kíní má ẹni ká má lọ gbàdí nìmá ká má lọ bí ìkó má ká má lọ bí ìyàwó ṣé ká kú ni ẹ̀yin sì ń lọ náà lọ́wọ́ ẹ̀ ń gbowó ẹ̀yin kọ́ lè wé ẹ̀wọ́ àwọn bàbá tẹ mọ́mọ́ lọ́wọ́ yìí. tẹ ẹ bá gbọ́wọ́ ìgbà tó débi ṣé ká kú ni ẹ̀rí bí ẹni tó fẹ́ sunkún ni ṣé ká kú ni ẹ wá ń fọ àwọn aburú yín ẹ fi ń legalize nǹkan tí ò dáa kí ló tẹ̀ ń ṣe báyìí lómi sì ń bọ́ ọmọ yahoo ṣe wọ́n ti ṣàdúrà fún subhanallah
kìí ṣe pé jọ torí tọ́lọ́run ẹ̀dẹ́ ẹ̀dọ́ yín kankan wà tí ò tí yé mi tí mi understand mo mọ́ ìmájì pé kí ló wà láyé gangan ni mi tí mọ̀ kí ló wà láyé yìí gangan téèyàn fi wò wípé mo lè tàlùkí àmọ́ mi torí ayé mi understand yẹ mo mọ́ fẹ́ rò kí ló wà láyé yìí gangan téèyàn fi lè tàlùkí àmọ́ èèyàn torí ayé pé jẹ́ n fàlùkí àmọ́ mi lẹ̀ o fẹ́ wọ mọ́tò o fẹ́ waṣọ ńlá téèyàn bá ti jẹun láàárọ̀ tó o jẹ tọ̀sán tó o jẹ talẹ́ ìmọ̀ téèyàn tó fẹ́ ṣe mọ́ láyé báwọn kìí sí pé àmì ìmọ̀ tán mọ́ ṣe láyé o ṣùgbọ́n pé in tí mo ṣe ẹ̀ lè fi lókun nú tí màá sì fi rọ́lọ́ ọba mi sìn gbàtà wọlé kéw àfọwọ́ wa sọ fún wa pé mo ti kọ́kọ́ làwọn ilé kéw kan mo wá lọ ságbowó wọ́n wá sọ fún mi pé nǹkan mẹ́ta wọ́n lò ní mo nídìí o wọ́n níbi tí màmá gbé wọ́n ní tí bá sàtìlẹ̀ sùn lé kéw ibi tí mo gbé ti wà báwọn àfọwọ́ alágbowó ni o Sheikh Rasheed hafizahullah wàrà Mudassir wọ́n lẹ́lẹ́kejì òun náà ní kílẹ̀ yìí ó jẹ wọ́n lọ́lọ́ ń ṣe ẹkú lọ́kadà tẹ́lẹ̀ mọ́ fi ṣiṣẹ́ mo ti kéka kíkín tó lọ bẹ́ o ẹkú lọ́kadà tẹ́lẹ̀ mọ́ fi ṣiṣẹ́ gbà tí mò ń lọ́ọ̀ṣì tíra wọ́n ní tàbí stóòkọ̀ mi láti gbà náà ní Akeem ọ̀kadà wọ́n lẹ́lẹ́kẹta òní kílẹ̀ yìí ó mọ̀ wọ̀ tẹ́wọ́ àtàn pẹ́lẹ́ wọn mánéjì aṣọ tẹ́ ń wọ̀ yìí sórí ilé kẹta wà ti kéw wọ́n sọ wípé kílẹ̀ yìí ó mọ̀ gbé káàkiri tó mọ̀ fi sákọ́ àbí tẹ́ ti kéw náà sákò bá fún gbèsè ayé yìí ẹ̀rí ni pé àfọ gbọ́dọ̀ mọ́ ní mọ́tò èmi mo ti ń sọ́dọ̀ la tó bá ti jẹun tí mo sì ní kí làwọn fámìlì mi ó jẹ ó ti tó mi èmi èé wáyé kankan mọ́ yá gbogbo ṣeṣeṣeṣe náà ìsìn náà lé mo lè mọ́ dọ̀la kí ni ọmọ dàmárà mi fún ẹ bá mi play àfọ àtọmọ jálàbí ẹ bá mi play rẹ àfọ jálàbí àtọmọ yahoo ẹ bá mi play rẹ. Tàbá gbàgbé àfáìbẹ̀rẹ̀ tá a sọ̀rọ̀ fún wọn ìwọ ògùn ò kọ́ ṣẹ̀ṣẹ̀ ènìyàn sí títí ní kọ́ ṣiṣẹ́ náà wà ṣùgbọ́n tá a bá ti rá mọ́ orí tá a sì dáadáa fún àbájáde tá a kókò fún wọn tá a kọ́lé fún wọn tá a fún ọ ló ńlá ẹ máa gbowó lọ orí wọn wá mọ́ wọn ńlá ní kẹ́ ẹ máa gbà ẹ bá ti mọ́gi ìkúlẹ̀ kúdànù wà kó sí títì kálukú mọ́nà tàǹjọ́ ni o. ìwọ náà tún kó tẹ̀lé ni kì í sáwàdà mọ́ o àfáàgàn ti wá sọ́wọ́ báyìí àná ò ní gbàmọ̀ fún yín. Tàbá gbàgbé àfáìbẹ̀rẹ̀ tá a sọ̀rọ̀ fún wọn ìwọ ògùn ò kọ́ ṣẹ̀ṣẹ̀ ènìyàn sí títí ní kọ́ ṣiṣẹ́ náà wà ṣùgbọ́n tá a bá ti rá mọ́ orí tá a sì dáadáa fún àbájáde tá a kókò fún wọn tá a kọ́lé fún wọn tá a fún ọ lówó ńlá ẹ máa gbowó lọ orí wọn wá mọ́ wọn ńlá ní kẹ́ ẹ máa gbà ẹ bá ti mọ́gi ìkúlẹ̀ kúdànù wà kó sí títì kálukú mọ́nà tàǹjọ́ ni o. ìwọ náà tún kó tẹ̀lé ni kì í sáwàdà mọ́ o àfáàgàn ti wá sọ́wọ́ báyìí àná ò ní gbàmọ̀ fún yín. láì àwọn lábá sọ wípé àdánwò tó ga jù létí bá máa ń pààyàn lẹ́rìn ó wà ẹkún tí ò ní rí ẹwà fáà ọlọ́run ló mẹ́ tó rìkọ́dù ẹnu wọn bí wọ́n fẹ́ rìkọ́dù ẹ̀ fáwọn ọmọ wípé sóò mọ̀ pé ó sàdé fún wájú òní ni kò sí ẹ̀yìn èèyàn kìí ṣe kọ́mẹ́dì o kìí ṣe fíìmù o ẹwà fáà inna lillahi wa inna ilayhi raji'un ó bọ́mọ lọ́ọ̀dí ògùn èyí táwọn tán sọ̀rọ̀ ń ta ń ṣe jù yẹn lọ èyí táwọn tí wọn sọ̀rọ̀ ta nítorí wọ́n dùn mí fún wọn ni wípé wọn ò sì ní lè bára wọn sọ̀rọ̀ ẹnìkan ní síkè sáà Àfà Ibrahim Malaysia ló dá kán bẹ́ẹ̀ Àfà Ibrahim Malaysia bò kí ni pé tó bá mọ̀rẹ́ fún Àfà Ibrahim kì í sáà Àfà Ibrahim Malaysia o Àfà Ibrahim wèrè ní yún tiẹ̀ o ẹ wà fà nídìí oògùn tí wọ́n bá sọ pé àfẹ́ eléyìí ẹsẹ̀ mùsùlùmí àwọn kó àwọn sọ wípé ó pẹ̀ nìkan lẹ́lẹ́bọ̀ ó ń kí wá lélẹ́yìí láàfà tó mú yàn lọ di oògùn tó bá sì ti gbowó tán o wá ìtẹ́yìn ò lè ṣiṣẹ́ mò ń sọ mo tún sọ ìtẹ́mi bílífù pé yàn sì ní ìdílé ayé dì sí i tọ́lọ́n bá wá fún yàn lóore jù bẹ́ẹ̀ lọ kò sẹ́ni tí ò bẹ́ lọ tí ò bẹ́ lọ́hùn àánú ọlọ́run ba ó ń kúra nínú ọ̀sán gbà yẹn gbogbo tá a fi ń jẹun náà ti fẹ́ bàjẹ́ yìí wọ́n tàbí wáyé gbé kalẹ̀ náà ti fẹ́ bàjẹ́ yìí rí tìyẹn ni ó ń kúra náà sọ̀kan
ṣùgbọ́n Kùránì òun nìkan kan kì í sábà sọ́pọ̀tì àwọn orú àwọn kìíní mọ́ èyí tó ti sọ láti ìgbà yẹn kì í sọ kébí àwọn mọ́dìfẹ́ ní Kùránì kọ́ bọ́n tẹ́yìn ò bá ṣe mí ní sọ pé ó ṣe é èmi sọ tí mo rò pé èèyàn nídìí gbèsè ayé sórí èèyàn fẹ́ kọ́lé ni ó fẹ́ ralẹ̀ ni ó fẹ́ onílé kan bí ó tún níbì kan tọ́lọ́n bá sórí rẹ̀ fún ọmọ àlèṣì tó bá ti jẹun láàárọ̀ kò jẹun lọ́sàn-án kò jẹun lálẹ́ àwọn ọmọ rẹ̀ dẹ̀ wà òkè wọ́n lọ sùkúù o lè mọ́ ní mọ́tò wàlẹ́ o lè mọ́ yálégbé wọ́n ẹ̀tẹ́ fẹ́ tọ́nà àrọ́mù làgídí ṣé torí kásọ yóò sàlébà yọ gétọ̀ ẹ̀gbọ́n tí Jákànlé ń sọ ó láàfáà mi mo bá wọn yahoo sí ìgbà tí ìgbà owó ọlọ́mọjà jòjò bó lè tẹ̀sí sọ́nà ìgbà oúnjẹ ọ̀rẹ́ ìlú wá káàkiri ẹ bá tún kíní pé ó sọ̀rọ̀ kan bẹ́ẹ̀ ìgbà tọ́rẹ̀ rí òwà gbójẹ́ lẹ́ẹ̀kọ́ ẹ bá tún plé náà jọ. owó tán bá ná làáfáà mi fi kọ́ mọ́sálásí owó tán bá ná làáfáà mi fi kọ́ lé kéwú bá a bá ṣe jálàbí tá a ṣe mọ̀lúdì ànábì tá a sì bá àwọn olórin tí wọ́n mọ owó ná tá a bá wọn ṣe kọ́dà àfáà mi yà sọ́dọ̀ wọn yahoo. tẹ bá gbọ́rọ̀ kan tí Jákànlé sọ ń bí ó ní tá a ṣe mọ́ọ́lúdì ó jẹ́ ká mọ̀ wípé mọ́ọ́lúdì táwọn ń ṣe o owó làwọn fi ń kó jọ ọ̀rọ̀ fí ànábì kọ́ ọ̀rọ̀ kí ni ọ̀rọ̀ fí ànábì kọ́ tọ́rọ sọ̀rọ̀ kan wípé o ò lè fi ọ̀rọ̀ pé ẹ tó bá ní fí ànábì kó wá fi gbowó lọ́wọ́ èèyàn gan sọ ó sọnù ọ̀rọ̀ yẹn náà ni ó sọnù lẹ́tọ̀ òsì tó ló ń ṣe yìí ni ó ní tá a ṣe mọ́ọ́lúdì ìyẹn ni pé mọ́ọ́lúdì ibi tá a ti ń rówó ni àfáàmì bọ́mọ yahoo yahoo ṣe mọ́ pèlè rẹ lọ. kì í jẹ́ pé inú rẹ̀ dùn sí yahoo tí wọ́n ń ṣe kì í jẹ́ pé inú rẹ̀ dùn sí àmọ́ àwọn máa sanwó ibi àti ilẹ̀ tí ń bọ̀nù òun ló yí ṣàdúrà fún wa pé ẹ máa rí ṣe ẹ máa lọ rí ẹ sì máa bọ̀ rí ìgbà tán ni ẹ má jẹun ọ̀tá. ṣẹ́gbọ́n tá a fà ń sọ ẹni tó pèrè láàfáà inna lillahi wa inna ilaihi raji'un àwọn èèyàn yìí ti yàwọ́ o wọ́n láwọn ọmọ yẹn mọ́ sanwó àwọn ọmọ yẹn mọ́ sanwó léyìí tó ń túmọ̀ sí wípé Jákànlé ń ṣiṣẹ́ fáwọn ọmọ yahoo ẹ̀yin FCC ẹ̀yin dà àwọn kan náà tó sọ pé ọmọ sanwó dáadáa mo rántí ọdún kan ọ̀rẹ́ ni ọ̀dáná yìí oní ọmọ bọmọ yahoo ṣe oní ọmọ bá wọn olórin ṣe oní ọmọ bọ ní hip hop ṣe oní ọmọ bá wọn akíní ṣe torí wípé àwọn yìí wọn ò sí nínú ojú ọ̀nà tọ́lọ́hún ẹ̀yin tẹ́ wà lójú ọ̀nà tọ́lọ́hún yìí tẹ́ ń rí gbà ṣe é fún wa. فأما من أعطى واتقى وصدق بالحسنى فسنيسره لليسرى wà á má máa ń bàkílà ẹni ọba sáwù. owó tán bá ná làáfáà mi fi kọ́ mọ́sálásí owó tán bá ná làáfáà mi fi kọ́ lé kéwú bá a bá ṣe jálàbí tá a ṣe mọ̀lúdì ànábì tá a sì bá àwọn. tẹ́lẹ̀ àdúgbò ìsìnkú tẹ́lẹ̀ à. wọ́n ní Muhammadu bunu Abdul Wahhab ti Najib who is. kì í jẹ́ pé inú rẹ̀ dùn sí i àmọ́ àwọn máa sanwó. ibi àti ilẹ̀ tí ń bọ̀nù òun ló yí ṣàdúrà fún wa pé ẹ máa rí ṣe ẹ máa lọ rí ẹ sì máa bọ̀ rí. ìgbà tán ni ẹ má jẹun ọ̀tá ọ̀rẹ́ ni ọ̀dáná yìí oní ọmọ bọmọ yahoo ṣe oní ọmọ bá wọn olórin ṣe oní ọmọ bọ ní hip hop ṣe oní ọmọ bá wọn akíní ṣe torí wípé àwọn yìí wọn ò sí nínú ojú ọ̀nà tọ́lọ́hún ẹ̀yin tẹ́ wà lójú ọ̀nà tọ́lọ́hún yìí tẹ́ ń rí gbà ṣe é fún wa. فأما من أعطى واتقى وصدق بالحسنى فسنيسره لليسرى wà á má máa ń bàkílà ẹni ọba sáwù. àwọn tó wà lójú ọ̀nà tọ́lọ́hún ní tán rí gbà sí wọn fún yín wájọ o tí wọn ò bá fún yín ní nǹkan tán rí gbà ìwọ náà bẹ lọ́wọ́ bá kó ṣe tiẹ̀ náà fún ẹ yín ò sọ pé kò tàlùkì àmọ̀ rẹ̀ ìyẹn ò sọ bẹ́ẹ̀
àwọn ọmọ yẹn ń sanwó dáadáa lẹ́nu àfa ọmọ yahoo ń sanwó dáadáa àyẹn ló ti yà sàdá fún ó mọ lọrẹ o ó mọ bọrẹ EFCC ẹ̀yìn dà àwọn àfàtàn sógun fún ọmọ yahoo rẹ̀ ẹ wá jẹ́ tó play fídíò kan ní tó sọ bẹ́ẹ̀ wá fọ́nì ẹ bá ń play yẹn tiẹ̀ ẹ bá ń play ni. Davido náà bẹ́ẹ̀ lóye bó ọ̀nà ti ìlú bàbá rẹ̀ ọ̀nà ti Nàìjíríà ọmọ ẹ̀dẹ́ nípa kọ̀ wá sí ilé lásán ó ti kú ológo nulẹ̀ ó kú ológo family ó kú ológo àdúgbò ó kú ológo òlu ó kú ológo Nàìjíríà ó dògo àgbáyé ọwọ́ dògo àgbáyé tán kọ̀ wá gbàgbé ìlú bàbá rẹ̀ tí wọ́n ti bí ọgbà owó ìlú èkó lọ́wọ́ àti tí ń gbowó láti sẹ́ndì sí ọwọ́ sẹ́ndì ẹ̀ sí ìlú bàbá rẹ̀ pé kún ọ̀hà fún wa mo wá challenge gbogbo tí ń pèrè ẹ̀ ní súnà gbogbo ẹni tó ní súnà Ànábì lòún wà àtẹni ó gbowó ń Saudi ìwọ tó ń lọ lè gba owó lọ́dọ̀ Ọlọ́run nílùú Ànábì ọlọgbà pẹ̀lú ọkọ̀ Ọlọ́run àti ọkọ̀ Islam òdélé ọ̀ràmọ́tò ọkọ́lé òun fi ń ṣe mèremère fúnra rẹ̀ ẹnìkan ọ̀jàǹfààní rẹ̀ ẹni tó wá gba owó ló kọ tara rẹ̀ fún bẹ́ẹ̀dì ara rẹ̀ òun wá ná sọ́lọ̀ ẹ wá dákun torí Ọlọ́run inú Davido yìí àti àwa tá n kíbò sí kì ta ló ń súnà Davido wọn ń bẹnu súnà ọwọ́ súnà tànàbì ọmú ń bẹ ẹnu pé kìí ṣe mùsùlùmí Ọlọ́run nìkan lọ́ba tó sì máa ẹnìkan ò sì lè sọ pé yóò wọ̀ náà pé bá gbọ́ tẹ́nìkan bá ní Davido wọ̀ náà bá ó lè jóun ní ọ̀padà wọ̀ náà torí wípé bó ti wà ní ẹni tí ń pèpè fún súnà tí ó ṣàánú àwọn èèyàn àbí wà àfà oúnjálàbí tó ní àwọn èèyàn ńláńlá lẹ́gbẹ̀ẹ́ tẹnu rẹ̀ ká wọn tó fi ṣàánú Islam pẹ̀lú ẹni tí kò sínú Islam ìsìn ran Islam lọ́wọ́ torí Islam ọ̀nà Islam lọ́wọ́ yóò ká mùsùlùmí àbí oníkà wọn kìí ṣe Christian lọ ní wọ́n fún ba ó ní gbogbo nípa wàláì mùsùlùmí mi mẹ́nu sòrò tó jẹ́ pé nínú owó yìí náà lọ́rọ̀ wọn ti yọ kú mbẹ́ tí ò ní wọnú sòrò mọ́ láyé bá nàbì tí ì ṣe òun ìwà nàbì ìṣesí ànàbì òun lára Davido òun ìṣesí rẹ̀ láwa àwa tá à ń pèpè ojú ọ̀nà ànàbì ẹlòmíín sọ láàfáà pé olówó àfáà làwà yìí ẹ̀rí àwa sẹ́rẹ́ ní àwa àfáà àwọn ọgbà wa ní kankan fa tálíkà ni a sì tún kó bára wa sí kéèyàn ó sì jáde káàfó ó sì jáde kó ní àwọn èso lòsì àfáà olówó àfáà làwà káàfó ó sì lanu lẹ́nu ẹ̀ ó sì lanu gbàgàdà ó sì sọ bẹ́ẹ̀ jáde wípé olówó àfáà làwà olówó àfáà ò ní ọ́ tó bá yẹ pé lóòótọ́ lọ bá jẹ́ olówó àfáà gẹ́gẹ́ bó ti pera rẹ̀ tó bá lọ́la ìwọ náà sẹ́ndì 20 million oko lọ́wọ́ báyìí ọwọ́ sẹ́ndì sáwọn okú àtàwọn mọ̀lúkà àmọ́ bóyá àfáà ni ọ Davido lọ sẹ́ndì 251 million yìí o kọ pariwo ìwọ àfáà tó lè kùn yẹn. ìjọ ń bọ̀ nù. ṣe rí tẹ́ bá wo jákànlè ní bíbá yìí àwọn àfáà yìí náà ló jẹ́ mọ̀ pé ṣẹlẹ̀ kan ṣẹlẹ̀ wọ́n náà ń pè nìkan ní Davido òun kọrin wọ́n sá ní ó ṣàgbówó kan mi ò ní tẹ́sí ní gbogbo history yìí kò kàn mí ìyẹn ò kàn mí bòjá kan lè sọ̀rọ̀ jẹ́ fẹ́ sọ ó sọ̀rọ̀ kan bẹ́ẹ̀ tí ò dáa ni ó wá gbowó jọ wọ́n sá olówó yẹn sá pọ̀ ṣá ọ̀dọ̀ àwọn àfáà náà mo ti mọ̀ o mo á ti rí tó bí fídíò 5 táwọn àfáà kan ṣe ìkan ṣe àṣepamọ́ Davido ẹ̀kọ́ tá a rí kan bí ọ̀rọ̀ Davido kíní kan Davido mo ní mo wà dáràn o àwọn àfáà ìṣẹ̀ ti wá yàwọ́ báyìí gbà tẹ́lẹ̀ ló wá worst ní tiẹ̀ òun sọ wípé Davido yẹn ó gbowó ó ní pẹ̀lú tó ṣe yìí tá a bá ní ká wò ó dáa ju tí àáfàá mi lè ṣe lọ nínú ọ̀rọ̀ yìí níwájú ọ̀rọ̀ yìí ó ti kọ́kọ́ sọ wípé kò kàn ṣẹ̀sìn ànábì ni ṣùgbọ́n tún padà sọ wípé Davido yẹn pò lè mọ́ wọná pẹ̀lú tó bá ní yóò wọnú gan ní padà wọná kódò sọ débi kan wọ́n pè yẹn ní Naira Marley
oníwọ̀ wá sọ pé ń fagbó bóyá Naira Marley gan ó ṣáájú tiẹ̀ gan wàlùjẹ́ náà láwọn tó ń ṣe dáadáa ṣẹ́ẹ́dá aláwọ̀kọ́ kí n tó sọ àwọn ọ̀rọ̀ kan tó sọ ń bí gbogbo àwọn kan táwọn afáàyàn máa ń ṣeun tí wọ́n fi support àwọn olórin àwọn oníkíní kan ni káwọn èèyàn lè bá fún wọn ní recognition ni torí nǹkan tán lókè bóyá àwọn lè rí gbà lọ́wọ́ wọn irú wọn èbó lórí sòtọ́rọ̀ àfáà súnà wo lórí tó ṣe ìnáwó kan tí ó wàá pe ọmọ rápálá àbí tí ó polórin míì torí pé ní ìsìn báyìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn yìí náà fẹ́ ṣoògùn wọ́n wà ní èmi ò lọ́lé babaláwo ṣùgbọ́n àáfàá ní ń bá mi ṣoògùn wí aráàsì náà sì rè àáfàá rè àdàpé babaláwo tó ń pè láàfàá lẹ́lòmí mo rò bóyé ẹnìkan ní mo lókìgbẹ́ mo sì ní kinní kan ṣùgbọ́n èmi ò lọ́lé babaláwo àáfàá ní ń bá mi ṣoògùn kí ni àáfàá ń bọ́ ṣe wọ́n fẹ́ bí recognition lọ́dọ̀ àwọn èèyàn yẹn torí owó torí ayé káàfọ́ ò sì mọ tẹ̀sìn rẹ̀ ẹgbẹ́ ọ̀rọ̀ tó ń sọ débi wípé ó ń sọ wípé mùsùlùmí mi gan ò ní ọlá tó Davido àbí kí ló ti pè é ẹ wo nǹkan ẹ gbọ́rọ̀ burúkú lẹ́nu àfáà ó nítorí pé ó fáwọn èèyàn lówó ní tí ó wà yọ lélẹ̀ sórí téèyàn bá ti jẹ́ mùsùlùmí Davido àbí kí ló kó rẹ̀ ń tó bá kú sórí nǹkan tó wà yẹn ìwọ náà ló dákọ rẹ o tó bá kú sórí rẹ̀ kò wá jẹ́ mùsùlùmí kò síbi kankan tí ń lọ inna dina inda Allah al-Islam ẹ̀sìn míì tẹ́lómi bá lọ mú wá lẹ́yìn ẹ̀sìn Islamu ẹ má mọ̀ kọ́ alákatá kí ti pé ẹ wà àwọn eléyìí wọ́n àwọn sọ pé ẹ tí ì bá ti ṣe mùsùlùmí kò síbi kankan tí ń lọ èmi ò ló tẹ̀sìn tèmi torí kéèyàn lè bá nífẹ̀ẹ́ mi ẹ̀yin lẹ́ mọ́ sọ́ọ̀ṣì báyẹn ti yín ẹ̀yin lẹ́yìn máa ń ṣe òṣì báyẹn torí káwọn èèyàn lè bá àgbá ti yín kán lè bá nífẹ̀ẹ́ yín ẹ wà sọ pé ẹ̀sìn kan tó wà moderate ẹ̀sìn kan tó fine káwọn èèyàn kán lè bá àgbá ti yín ṣe bíbí táwa náà rè èèyàn ti pè mí sórí program ìkéèsẹ́ ẹ̀ kan wípé òun fẹ́ gbà sílámù rí lórí program yìí náà ni tó lóun fẹ́ gbà sílámù bẹ́ẹ̀ ṣe rò pé à ń ṣe tá à ń discriminate bóòlù àṣẹ ní discriminate ànábì lèmi ń tẹ̀lé náà ṣe ayé lèmi ń tẹ̀lé ni torí pé yìí ń wówó bóyá Davido fún kan náà àwọn àǹfààní 2 million naira ń gbà kan báyìí ìwọ náà fẹ́ gba tiẹ̀ torí bẹ̀sùbẹ̀gbà láti mọ fọgbọ́n náà bá yá kó o mọ sọ wípé olórin o tún sọ pé kìí ṣe mùsùlùmí oníbóyá yóò ṣáájú mùsùlùmí mi gan wàlùjẹ́ náà jákànlì tó bá túbá ó lè kó tó rójú rí ọlọ́ọ̀ba bóyá ó mọ̀ túmọ̀ tó ń ṣe èmi ò sọ pé ntẹ́ni yìí ṣe ò dáa o ànábì dẹ̀ recognize irú ntẹ́ni yẹn ṣe ṣùgbọ́n ó ní ntànàbì sọ lórí ẹ̀ ìgbà tẹ́yìn ẹ̀ka àdìsí ànábì ẹ̀yìn àrèdí gbogbo yìí ànábì sallallahu alayhi wa sallam sọ nínú hadith eléyìí tí Anas gbà wá radiyallahu ta'ala anhu ó ní ànábì sallallahu alayhi wa sallam sọ pé innal kafira ó lè rẹ̀ tó bá jẹ́ ntí èsè mùsùlùmí ìdá emila hasanatan bóyá ó ṣe dáadáa irú èyí tẹ́lẹ̀ yìí ń sọ pé Davido ṣeun ẹ̀páwé discourse nípa ṣùgbọ́n eléyìí ti lọ́mẹ́sìn afanaj'alu li muslimina kal mujrimin mùsùlùmí ò bá jẹ́ ẹni tí ń ṣe tí ò dá ò lè fi wẹ́ ẹni tí ò kí ń ṣe mùsùlùmí Davido bá nífẹ̀ẹ́ rẹ kí n tèmi sógbè wà lùjọ́ náà ni gbogbo lórí ayé ò bá nífẹ̀ẹ́ rẹ Naira Marley sógbè wà lùjọ́ náà ni àwọn sòdodo fún wọn ti wá ní òdodo ni pé tó ń ṣe yìí tí ò dáa ni kò kàn mí ṣé mo ní kéèyàn wá ra mọ́tò fún mi ni kí n tèmi tí n bá nídìí ohun mọ̀ nǹkan tí mo lè ṣe èmi ò mọ̀ sọ fún ìgbà tí mo bẹ̀rẹ̀ little business kan tá à ń ṣẹ́wó wọn tó bá ti fẹ́ ṣẹ́wà ní ẹjọ́ tó lẹ́ patronize mi o iye táwọn àṣẹ ti wá rèé o èmi ò lè ṣe jálàbí ni o bí mo ṣe mọ̀ sọ fún wọn nu àwùrù àwọn tí mo ti sọ bẹ́ẹ̀ fún lè wà lórí program yìí èmi ò lè ṣe jálàbí ni o ìgbà tí mo sì mọ̀ pé ìlẹ̀ lu jìbìtì mo sì nídìí owó mo ní mo fẹ́ ta mọ́tò mi o wáyì tó ṣe wípé tẹ́ ẹ ní ẹ lè fi wá nǹkan tẹ́ ẹ nídìí àfi kẹ́ ẹ ṣẹ náà o wá ń propagate yahoo o ń polówó àwọn tó ṣe wípé tẹ́ wà lórí nǹkan tí ò dá ní subhanallah ẹ bẹ̀rù ọlọ́run ọba bó ṣe wù kẹ́ ẹ pẹ́ láyé tó ẹ má wulẹ̀ fi wálùkẹ́ àmọ́
Ànábì sọ wípé àdìsí ló yẹ kó o lò innal kafira àwọn onísọ pé ní tí Davido ṣe ò dá tiwa àgbà pé dáadáa ló ṣe ṣùgbọ́n dáadáa tó ṣe yẹn ò gbé wa lùjánnà kò gbé wa lùjánnà tó téèyàn bá ti jẹ́ mùsùlùmí kò lè wà lùjánnà gbangba mo ti ń sọ Ọlọ́run làmọ́lẹ̀ nu Kùránì àtẹnujẹ ò lè jẹ́ yẹn ò gbọ́n yóò mọ̀ pọ̀ tí àwọn èèyàn bí èèyàn gidi bí èèyàn rẹ ike Ọlọ́run náà ló mẹ́tẹ́ alóso ní Naira Marley ó lè jẹ́ pé fagbó lóòótọ́ òun náà ló sọ ó lè jẹ́ pé fagbó lóòótọ́ ó lè láwọn kankan tí ń ṣe tẹ́ pé Ọlọ́run bó fi kọ́kọ́ fi sálùjẹ̀ náà kó tó fi wọ́ sálùjẹ̀ náà orí àwọn àfa yìí orí yín ti gbálẹ̀ orí yín kó ti gbálẹ̀ Ànábì sọ wípé innal kafira ó lẹ́rìí kèfèrí tí è ṣe mùsùlùmí ìdá amila hasanatan tó bá ṣe dáadáa ut'ima biha tu'matan fi dunya ọlọ́ọ̀bó fi fún ní láàjì àmúláyé yìí ọlọ́ọ̀ní jẹ́ gbé ṣùgbọ́n ayé ni ó ti rẹ́sẹ̀ rẹ̀ ìtumọ̀ ni pé tí kèfèrí kan bá ń ṣe dáadáa ẹni tí è ṣe mùsùlùmí tó náà bá ṣe dáadáa yóò rẹ́sẹ̀ rẹ̀ ṣùgbọ́n ilé ayé náà ni ó mọ̀ lọ́lẹ́ fi rẹ́ tí èsè mùsùlùmí kó mọ ṣiṣẹ́ fáwọn ọmọ òrukàn kó mọ ṣe dáadáa fáwọn ọmọ òrukàn kó o dẹ̀ rí kówó rí o mọ̀ gbòòrò kó mọ̀ gbòòrò kó mọ̀ gbòòrò Ànábì ti sọ wípé Ọlọ́hun compensate ẹ̀ náà láyé ń bí gbàtẹ́ ní kàdísì Ànábì ti sọ ó wá ní Davido ṣe súnà ṣe yẹn re ó ní Davido ṣe wọ́n mọ̀ ìyá bẹ̀tẹ̀ gígọ́ ìrọ̀lì islam dínà ẹ̀ tó bá mú nǹkan mi wà lẹ́yìn sí islam fàlàyé yóò kó bala mí wọn ò ní gbà lọ́wọ́ ẹ̀ wàhúwà fil akhirati minal khasirin téèyàn bá ti ní islam tí ó sì ṣẹ́ bọ́ tó bá ní islam tó ṣẹ́ bọ́ ó bá àmọ́ lówó láyé kò sóore tọ́lọ́ lè ṣe fún yàn tó tó kéèyàn jẹ́ mùsùlùmí òdodo kò sóore ọ̀hún ẹnìkan ò bá lówó kó ní gbogbo ẹ̀ àní ìwọ náà tẹ́ ṣe mùsùlùmí tó jẹ́ mùsùlùmí kó mọ́ ṣàbúrú o torí pé tó bá dẹ́ṣẹ̀ ẹ̀ṣẹ̀ rẹ lè wé débi wípé o lè mọ́ wà lùjánnà o ṣùgbọ́n tí mọ́nì bá sì ń bẹ lọ́kàn rẹ kódà kò kéré bí ọmọ náà gún ó lè kọ́kọ́ lọ wọ náà o yóò padà wà lùjánnà kàn yín ni Ànábì ló sọ bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam bóyá o mutí àsọ pé kéèyàn máa mutí àbí kó máa ṣe zìnà o ẹ̀ṣẹ̀ ni o ṣùgbọ́n gbogbo ohun tí o bá ṣe torí pé kò sẹ́ni tí obìnrin kọ́kọ́ wọná kó tó wà lùjánnà o ọlọ́mọdé wọná ká tó wà lùjánnà o ọlọ́mọdé wọná ká tó torí àwọn òpó ló sọ pé ṣe wá ẹ̀kọ́ réjì yẹn kó mọ ṣàbúrú ní ìtumọ̀ rẹ̀ kàn ìtẹ́yìn mú wáyé náà ló jẹ́ ká mọ sọyún tó fi mọ̀ yàtọ̀ tí ń bẹ láàrin mùsùlùmí àtẹ́tí ẹ̀ṣẹ̀ mùsùlùmí kò sí nítorí kò ṣe àsọ pé kó mọ ṣàbúrú tó tún sọ ṣùgbọ́n tí mọ́nì kékeré bá sì kù lọ́kàn rẹ̀ ò sáà ṣẹbọ inna Allaha la yaghfiru an yushraka bihi wa yaghfiru ma duna dhalika liman yasha wa man yushrik billahi faqad dalla dalalan mubina o mo túmọ̀ ẹni àwọn afẹ́lẹ́ yóò ṣe gbádùn innal kafira nẹ́tíwọ́ọ̀kì ń ṣe bákan nẹ́tíwọ́ọ̀kì ìjà parí prógrámù ìtorí tọ́lọ́ innal kafira ẹ máa tẹ like love and share. innal kafira idha amila hasanatan tó bá ṣe dáadáa ut'ima biha tu'matan fi dunya yóò fi rí èrè rẹ̀ láyé ń bí owó tí Davido náà tẹ́ sọ pé bó ṣe pọ̀ tó ó lè rí padà Ọlọ́run lè jó rírú ẹ̀mí padà yóò rí ṣùgbọ́n lálùkì àmọ́ gbàgbé ẹ o wa ammal mu'minu fa inna Allaha ta'ala yadakhiru lahu hasanatihi fil akhirah ṣùgbọ́n mùmínì tó ń bá ṣe lóun tí Davido ṣe yẹn Ọlọ́hun àmọ́ bá kó pamọ́ yóò bá kó pamọ́ díjọ́ gbìdà kìyàmọ́ ẹni tó ń sọ yẹn òun ò di tiẹ̀ láyé ń bí ṣùgbọ́n lọ́dọ̀ Ọlọ́ọ̀ba kò ní bá kankan ẹni tó yẹ kó o sòdodo fún àwọn òkórìíra rẹ̀ ìyìn tẹ́mi gbàgbọ́ nú ẹ̀sìn tèmi lèmi ń sọ náà ìyìn tí wọn náà sì mọ̀ pé ò lọ pẹ̀lẹ́sìn rẹ̀ tó bá ṣe fẹ́ fi Christianity proof rẹ̀ á ti gbọ́ ìgbẹ́ òkè ojú Christianity ló fi wò ìyìn tó mọ̀ pé ò lọ́nú ẹ̀sìn rẹ̀ torí káwọn èèyàn yìí dúró náà kápẹ́ Davido ṣe wá recognize rẹ̀ nísìn ó wá gbé mọ́tò fún ẹ and then kí wàá túmọ̀ rẹ̀ wọ́n yóò ṣe wá fún ẹ ní 1 million naira and then kí wàá túmọ̀ rẹ̀ even kò mọ̀ nà tán kò fi kú kò ní ìtumọ̀ kankan mi mọ̀ tí President Buhari fi dáa jù mí lọ mi ò mọ̀
kì í sọ̀rọ̀ gbéraga omi ò mọ́ o Buhari ó ti sùn báyìí ó sì lè mọ́ ti sùn tèmi náà bá ṣe tán máa sùn sórí bẹ́ẹ̀dì náà ni kódà kí n sùn lẹ́lẹ́ àjọ sùn náà ni sùn yẹn bẹ́ẹ̀ ó jẹun èmi náà jẹun ẹ tó lówó jù láyé mo tó fi dáa jù mí lọ mo tó wá jẹ́ mùsùlùmí ó ti tó ìbá mọ́ ní kankan ó ti tó mi wọ́wọ́ plane èmi wọ business àbí èwo ni kò ló ṣe economy ìwọ wọ first class sáà níjọ bọ́ọ̀lẹ̀ ni àwọn lọ sí umura àwọn ní wọ first class èmi wọ economy wọn ní àwọn eléyìí mo mọ̀ pé first class ju economy lọ o èmi náà lè tí n bá ara fani mi náà lè wọ́n tí mò ń sọ kọ́ mọ́ sí mi gbọ́ yé o mi ì sọ pé bóyá mò ń takò kéèyàn ò lówó o ṣùgbọ́n ìwọ tó bá ní mọ́ wà ní ìwà òdì tẹ́bi kó rọ̀ wípé ẹ ó dà pọ́ lọ́bọ̀ ò ṣe dáadáa fún mi pẹ̀lú àìlò lọ́yìí má wo bẹ́ẹ̀ ẹnìkan mu tí ìwọ sì mẹ́kọ́ gbóná omi gbóná lẹ́jọ́ mu wọ́n ti mọ́ sọ fún ilẹ̀ Yorùbá nù wàyí ọ̀kíbù rizqan fi dúnìyà ẹ̀là àtọ̀ àti yìí kìí ṣe pé ọ̀nà tó ní mọ̀ ríṣẹ́ láyé o yóò mọ̀ ríṣẹ́ láyé o nínú rìwáyà mi inna Allaha la yadhlimu mu'minan hasana yu'ta biha fi dúnìyà wa yujza biha fil akhirah ọlọ́wọ́ ní sábòsí mùmínì dáadáa tó bá ṣe ọlọ́ọ̀jọ́ orí láyé ń bí níjọ́ gbẹ̀ndà kìyàmọ̀ yóò tún rí wa ammal kafiru fayut'amu bi hasanati ma amila lillahi ta'ala fi dunya ṣùgbọ́n o ẹni tó bá wá jẹ́ wípé òun èsè mùsùlùmí dáadáa tó bá ṣe láyé ọlọ́ọ̀jọ́ òun náà rí láyé ń bí hatta idha afdo ila al-akhirah lam yakun lahu hasanatun yujza biha mo bá jọ gbẹ̀lù kíámọ̀ kò ní dáadáa kankan lọ́dọ̀ Ọlọ́run Ọba ẹ̀yin bóyá ẹ̀yin kírísítẹ́nì tẹ́ bá wo prógámù tá à ń ṣe kì í sípa kórìíra kírísítẹ́nìtì ṣùgbọ́n tẹ́sìn tèmi sọ òun lèmi sọ fún yín náà yín tẹ́sìn tèmi sọ ni pé o gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí kó o tó lè rójú Ọlọ́run Ọba kó bá jẹ́ pé a bá ń wérò ni èrò ń wo prógámù wa àwọn èèyàn ń pọ̀ a máa pé ọ̀rọ̀ wa sọ ni àdẹ kì í ṣe alákatakítí o ìwọ náà ní nǹkan tí wọn náà bìlífù pẹ̀lẹ́ sí ìtì ẹ tó ló ń ṣe yẹn èmi náà ní tèmi àwọn àfẹ́ ilé alátẹnujẹ ni wọ́n o gbogbo àfà tó o bá ń rí tí wọ́n sọ pé àti Islam o àti Christianity o ẹyọ kan náà ni wọ́n pe àwọn àfẹ́ ilé wà dáadáa wọ́n ṣe fanatic àpẹẹrẹ máa pè wọ́n má dá lóhùn má dá wọn lóhùn o àtẹnujẹ ni ò jẹ́ lè sòdodo o so mọ̀ pé ó ní tá a fi ń jẹ́ mùsùlùmí Kùránì ni àtọ̀rọ̀ Ànábì Muhammad sallallahu alaihi ìwọ sọ pé kí wọ́n kà fún ẹ tí ó bá sínú Kùránì wípé ẹ tó bá mẹ́sìn mi wà lẹ́yìn sí Islam sọ pé kí wọ́n kà ibo ló wà ìpè Ọlọ́run ló wà mẹ́rin tí ń sìn tó bá lákàntì báńkì ò lè gbowó ń bẹ̀ wọ́n yà bùn ẹ lówó ni tó wá sí ilé ATM tó lọ tò síbẹ̀ sọ́mọ́ fi káàdì MTN withdraw owó ni ó kàn pẹ̀ ń bẹ́ lásán ni ó dàbí ẹni tí ò níyàwó ní àná rẹ̀ kú ìwọ bí àwọn àfáà yẹn pé kí ni Islam wọn sọ ìwọ bí wọn wàá mọ̀ sí mi gbọ́yé kò sẹ́ni tó sọ wípé a gbọ́dọ̀ mọ̀ sí dáadáa sáwọn tí ìṣẹ̀lẹ̀ sí Islam àlejò gbélé tẹ bá ń ṣe ìyàwó á wà bẹ́ẹ̀ tẹ bá bímọ á wà bẹ́ẹ̀ tẹ bá ń ṣe dáadáa á wà bẹ́ẹ̀ àlejò ṣiṣẹ́ papọ̀ àlejò kò sí tá àlejò ṣe ń ti dáadáa ṣùgbọ́n bí ẹ̀sìn mi ló goyè rẹ̀ àníbẹ̀ yẹn ẹ wá fẹ́ bálùkì àmọ́ ara yín jẹ́ ìwọ náà ló ń sọ̀rọ̀ àwọn yahoo ẹ̀yin kírísítẹ́nì náà ṣé kírísítẹ́nì ti support yahoo ni kò lè support yahoo náà ó ti mọ̀ pé àfẹ́lẹ́ àfa àbúkú ni ó ti mọ̀ náà ẹni tí ń support morality àbúrò náà ṣe máa ń pè ó ti mọ̀ ẹ̀yin tẹ̀sí rí wọn láàfáà gidi torí pé ṣẹ̀sì ráyé tẹ́ ẹ rí tàwa yìí àwọn kan wà àwọn náà fẹ́ ṣàbúrú wọ́n nídìí àwọn kan tí ó mọ̀ tì wọ́n 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 láti mọ̀ ra burú yẹn ṣe Islam tiwa ò faramọ́ o Islam tiwa dáadáa lẹ́yìn tán pé Davido yẹn dáadáa ló ṣe Islam dẹ̀ recognize dáadáa tó ṣe ṣùgbọ́n kéèṣe lẹ́bù pé yóò wà ṣáájú mùsùlùmí wà lùjẹ́ náà ìyìn lè sọ níbi ti Christianity tiwọn o ṣùgbọ́n ní tẹ́mi gbọ́ yẹnu ẹ̀sìn o wà mọ́ ń yẹ bẹ̀tàgì ìwọ bí àáfà wèrè yìí astafilẹ̀ wà túbìlẹ̀ bí àwọn àáfà jákujàku òsín ìwọ bí wọ́n wípé kí ni Islam wọn sọ lọ bí wọ́n pẹ̀ Suratu Ali Imran fẹ́sikìsì ẹ̀ níná ìwọ bí wọ́n mọ́ ń yẹ bẹ̀tàgì
ghayril islami dina falan yuqbala minhu faman yabtaghi suratu Imran Quran 3 verse 85 lọ bí àwọn àáfàá yẹn ìwé kan túmọ̀ rẹ̀ tó bá jẹ́ pé àwa alákatakítí ni o àbí tí mo bìlífù nú ẹ̀ táwọn náà bìlífù nú ẹ̀ bóyá nǹkan lájọ ń sọ ìwọ bí wọ́n bóyá mi bá alákatakítí ni o báwọn ni nǹkan tá a jọ bìlífù nú ẹ̀ torí irọ́ tán fẹ́ pa wọ́n sì ń parọ́ ní tá a jọ bìlífù nú ẹ̀ tá a jọ gbàpọ̀ lọ́sọ̀ ànábì sọ torí ajá mu yín ẹ ti fẹ́ bálù kí a máa ra yín jẹ́ ẹ ní bọ́ọ̀lù ńlẹ̀ ọlẹ́ ìlọ́bì kankan ṣùgbọ́n tún ẹni pé ẹ ní bọ́ọ̀lù ńlá bẹ́ẹ̀ ṣe ń ṣe yìí kí lẹ fẹ́ jẹ kò yé mi kí lẹ fẹ́ mu yàrá kan èyàn lè gbé yàrá kan ó lè sùn yàrá méjì papọ̀ yàrá kan náà ni ìmú yàrá kan ọ̀hún gan ó tún ní pọ́ṣán bí tó lè sùn bẹ́ẹ̀ bó o ṣe wù kó mọ̀ janupá tó ó lè janupá yípo yàrá kan ẹ̀yẹ́ òrìdí lójúmọ́ tádàwó báyà ti kàn ló kù tádàwó báyà ti kàn ló kù ẹ̀yin àfáì ọlọ́run la fi bẹ̀yìn ẹ gbìyànjú kẹ́ bẹ̀rù ọlọ́run nítọ́lọ́ ṣe yóò ṣe fún yín nítọ́lọ́ bó ṣe yóò ṣe fún yín wàláì nítọ́lọ́ bá ó ṣe yóò ṣe fún yín èyí kò ní ìdí kó dọ́gbọ́n láti gbowó lọ́wọ́ àwọn èèyàn kò ní ìdí kó lọ straight láti gbowó lọ́wọ́ àwọn èèyàn ẹni tó bá fún ẹ lówó no problem mọ́ sì bá àwọn èèyàn ṣàbúrú torí kí wọ́n lè bá fún ẹ lówó nítọ́lọ́ ó ṣe fún yàn yóò ṣe mélòó èèyàn tí ò sí ẹ̀mọ̀ kò wó fẹ́ wọlé fún tán sì gùn lówó sáwà retí ájì ni mi ìrònú pé màá lọ sí múra ní next month yìí bó tún ṣe wá wà bí next month ṣe súnmọ́ tó wallahi tallahi ìsúnmọ́ billah èèyàn lè mọ́ di next month yẹn èèyàn lè mọ́ di next month kò ní eléyìí sọ̀rọ̀ bóyá ń dẹ́rù ikú bara rẹ̀ irọ́ ìtànà bí sọ ni pé kún fi dúnìyà wà láyé kó mọ̀ ṣe bí ẹni tó ṣe pé bóyá ó ń ronú pé tí mo ṣe wà lálẹ́ yìí mo lè mọ́ dàárọ̀ bí mo ṣe wà láàárọ̀ yìí mo lè mọ́ dìrọ̀lẹ́ tẹ́yìn bá ń rò bẹ́ẹ̀ wà láyẹ̀ ní wáyé mọ́yà tó bá ti mọ̀ pé aburú tó fẹ́ ṣe owó tó fẹ́ rí o lè mọ́ rí ná ìwọ wá dúró àwọn èèyàn tó ń sógun owó sáwọn náà lówó jù lágbàáyé ká pé àrọ́ọ̀mù lè bá fi ń lówó láyé ni àwọn tán lówó bíi géètì nǹkan kan sẹ́lẹ́dẹ̀ náà ń tà sájà náà ń tà sọ́tì náà ń tà sọ́tì náà ń tà àfáàmì sábà ìjọba tó sọ pé gbogbo àwọn tó sì sògùn owó náà ẹ lọ wò wọ́n inú igbó náà máa kọ́lé sí inú igbó òun náà máa kọ́lé sí ẹ dúró tọ́lọ́ mélòó èèyàn náà ẹja fìbì kan wò náà láyé owó ẹyọ ẹ bá mi gbé kínní sójú ẹ láyé owó ẹyọ ẹbí àwọn àfáàn Quran 3 verse 83 verse 85 òun lélẹ̀ Quran 3 verse kínní o 85 òun lélẹ̀ ẹbí àwọn àfáà yẹn ẹni kí wọ́n túmọ̀ rẹ̀ fún yín kápá àbálà alákatakítí àbí tó wà nínú scripture tọ̀dọ̀ ti wá. wo ẹ mọ̀ gbọ́ ẹ̀yìn èèyàn yìí ṣe báwọn èèyàn kan sógun owó láyé owó ẹyọ dànù mọ́ ogun owó tán ṣe yẹn wọ́n jìyà lọ́dọ̀ ọlọ́ndọ̀ọ́lá àsìnáwó mọ́ àwọn èèyàn kan sógun owó torí kí wọ́n lè bá ọkọ̀ ọjà pa ọkọ̀ ọjà padà lónìí àwọn èèyàn wọ́ mọ́ ogun owó tó sì ṣe nígbà yẹn wọ́n sì jìyà rẹ̀ ìkọ́lẹ̀ mi bí ilé Adébísí èso àníkọ́ kankan ní sọ́mọ túmọ̀ rẹ̀ ilé Adébísí ló dáa jù nígbà yẹn mi náà fẹ́ kọ́lé tèmi mọ́ ní olímọ̀ lè kọ́ kankan o torí lè dá pọ̀ ilé ọ̀wá dà lónìí ó ti di ibi táwọn ẹran ń sùn kí lẹ wá ń bá ká kí lẹ ń bá ká wàláì gbogbo tẹ́lẹ̀ táwa náà ń ṣe àmọ̀nà àwọn ò ní ṣe jálàbì ṣùgbọ́n àmọ̀nà tá a lè gbà mọ́ rówó àmọ́ bóyá iná lẹ mọ́ wò pé bóyá dádúró àwọn èèyàn tán máa ń wò wọ́n yẹn bóyá olówó kan tán máa ń rí bẹ́ẹ̀ ni màá mọ̀ rówó ń bẹ̀ máa sọ pé mo fẹ́ ta mọ́tò mi pé mo nídìí owó mo mọ̀ ń sọ mo mọ̀ sẹ́kì mo mọ̀ ń sọ màá mọ̀ rówó ń bẹ̀ ẹ̀yin àfáàyè bẹ̀rù Ọlọ́run ọba ẹ̀yin tẹ̀sí rówó náà fún wa ọwọ́ náà ń rí wáyé tí wọ́n tó já fún ògbé sí pé ókèé waja'alna ba'dakum li ba'din fitina àtẹ̀síbírù ọlọ́run àsapá kan ní fitina fápá kan yín
ìyẹn ni pé ẹlòmíì lè lówó lọ́wọ́ ẹ̀gbọ́n lè lówó lọ́wọ́ kó mọ̀ fìrà àbúrò rẹ̀ lọ́wọ́ káàbúrò náà wá wò pé màá sì lọ́mọ ṣiṣẹ́ aburú kémi náà lè bá lówó lọ́wọ́ ọlọ́run fẹ́ gbọ́n rẹ̀ ṣe fìtínà fún ọ ní àtẹ̀síbírù ìjọ ó ṣe sùúrù bí kápẹ́ lóòótọ́ làwọn kan bá lówó lọ́wọ́ tán fi mọ̀ yín wọ́n ẹ̀ tẹ́yìn ò ṣe sùúrù ọlọ́run sì bá mi lówó ó sọ pé àwọn kan sọ pé àwọn àfọ olówó bẹ́ẹ̀ ni àwọn àfọ olówó wà wọ́n lámì máa dómọ̀ sọ bẹ́ẹ̀ pé àfọ olówó làwọn sàn lówó lọ́lọ́ọ̀tọ́ ni nínú àfọ súnátàn lówó lọ́wọ́ wà èmi gan olówó ni mi ò ṣe olòṣì mi ìtàlíkà bó ṣe wò mí mi ìtàlíkà mo ṣe wà lónìí ìtìlẹ̀ mọ́ yìí mi ò jẹ nìkan ní $1 mi ìtàlíkà alẹ́ mọ́ ṣe fi kan yí kan o ṣùgbọ́n mi ìtàlíkà olówó ni mí agámọ́ ni mẹ́ mi ìtàlíkà mo ní owó ẹ̀yin tẹ́ fẹ́ wá rọ́ọ̀bù yẹn mọ́ àkàmọ́lé o kì í sọ̀rọ̀ bá mò ń sọ o ṣùgbọ́n kí ni ìdámẹ́kúntàdá kọ́líbì kọ̀nù gbogbo ìgbà tó bá ti láyọ̀ ọkàn fa áńtà wà mọ́ lìkúdùnìyà sàwáhùn fa áńtà wà mọ́ lìkúdùnìyà sàwáhùn. Imam Shafi'i sọ wípé ìdámẹ́kúntàdá kọ́líbì kọ̀nù gbogbo ìgbà tó bá ti láyọ̀ ọkàn pẹ̀lú pé díẹ̀ tọ́lọ́run bá fún ẹ o yọ́nú sí i o wò rárá àwọn àfáà ayọ̀ ọkàn ni wọn ò ní ó fẹ́ gun mọ́tò ó fẹ́ gun latest ó fẹ́ bọ́ sípò tí gbogbo ayé náà sọ páwọn náà wà kí ló kan tiẹ̀ ń bẹ̀ ìtọ́lọ́run bá ti fẹ́ wọ́n yọ́nú sí i fa áńtà wà mọ́ likuduniya sawa'un fa anta wa malikuduniya sawa'un gbogbo ìgbà tó bá ti rí báwọn tí wọn náà sáà láyọ̀ ọkàn ìwọ àtẹni tó lówó jù láyé tó jọba ayé méètì jọ nìyí ọba Sáúdí bó ṣe lówó tóun kò sí tó fi jù mí lọ o inna akramakum indallahi atqakum ẹ tọ́lọ̀ bó sàlápẹ̀lẹ́ fún ẹni tó bá páyọ̀ náà kò jù yín lọ kìí ṣe owó lọ́lọ́ bó wò kìí ṣe ipò lọ́lọ́ bó wò kìí ṣe yìí lọ́lọ́ bá wò ntọ́lọ́ bó wò kan ntọ́lọ́ ìmánì bó ṣe páyọ̀ náà bá tó èyí tó wá kù tá wá ní láyé ànábì kan sọ́dọ̀ wà ànábì ni bẹ́ẹ̀ sì lànàbí èso lò sí náà ṣùgbọ́n wà náà wọn sàbẹ́ tó lówó jáde bí ọlọ́run bá lọ kí wàá ń tiẹ̀ tó fẹ́ wáyé lágídí kí ń tiẹ̀ sèbáyìí náà lè mọ́ kọ orin kan wípé rọ̀dínà kìsmọ̀tàlìjà bàárì fìnà lànà ìlìmù wàlílìjù hàlìmọ́lù lànà ìlìmù wàlílìjù hàlìmọ́lù. ìjọba ń bọ̀ o ń sẹ́ni kankan sí mi. ẹ sì lọ́wọ́ gbogbo àwọn èèyàn tí wọ́n ní nǹkan láyé àìmọye olórin tó ti jọ ìsìláàmù tí wọ́n ń jọ ìkíni ìsìláàmù sẹ́yìn tẹ́ wà Nàìjíríà bóyá àwọn tó ń kọ fújì ni wọ́n tó ń kọ kíní kan níwò àwọn èèyàn sálákàtà kí tí ẹ̀sìn o Kùránì náà lásọpá àjọ ń tẹ̀lé ẹ bá àwọn àáfàá tán ń parọ́ fún yín pé kó ka tó wà nù Kùránì fún yín kó ka orin táyì náà mọ́ ká mo fẹ́ sọ yìí orin rè ẹ mọ̀ sọ pé rọ̀dínà kismatalija bari fina lana ilimu walilju halimanu lana ilimu walilju halimanu tí wọ́n sọ ní ayọ́nu sí tọ́lọ́wọ́n bá pín fáwa yọ́nu sí ẹ̀ ń parọ́ ni ẹ̀ ń wáyé ó wáyé ló fẹ́ bá àwọn ọmọ yahoo ṣe ló fẹ́ bá wọn ṣoògùn mo rántí ọdún kan ó ti pẹ́ àwọn yahoo kan bá pè mí ó ti pẹ́ gan o ó ti pẹ́ tí ìgbà ẹ mo ti ṣe ọ̀kadà ṣùgbọ́n òun múra bí àfa náà ni jẹ́ sọ kíní kan fún ìtẹ́ẹ̀mọ̀ ìtẹ́ẹ̀mù tí mo ń ṣiṣẹ́ ọ̀kadà lọ́wọ́ ó ní mo á Kùránì mo gbé kírísítẹ́nì kan lọ́jọ́ kan wọ́n rí tí mo ń ka Kùránì wọ́n ní torí èmi máa fi ṣe mọ̀rọ́jà tèmi wọ́n ní àfa yìí àbí kí lélẹ́ tí ń ka Kùránì báyìí Ọlọ́run ṣiṣẹ́ mi fún ọ eléyìí ò fi tirẹ̀ o àwa jìyà sí kí wọ́n a sì ní kú olódodo táwa ẹ̀fẹ́ sọ̀rọ̀ nígbà fún Jalabi lágídí ebi náà ni mo paru yín gbẹ̀yìn ebi ni mo paru yín gbẹ̀yìn
ebi ní parú yín gbẹ̀yìn wàláì ẹ̀rọ bá táwọn náà bá ń wówó àlérówó wàláì tàláì mú lérówó tí máa ń wówó máa lówó lọ́mọ àfẹ́ ta mọ́tò ní. màmá tún sọ torí pé kẹ́yìn náà lè bá a mọ̀ pé kì í ṣe pé ń súnà náà lówó lọ́wọ́ ìwọ náà dúró dédé ẹ wọ́n sọ pé rọ̀dínà kìsmọ̀tálíjà bàárí fìnà ìtọ́lọ̀ bá pín fún wa àgbà nípìn tiwa àgbà lànà ìlìmú wàlílíjù hàlìmánú lànà ìlìmú wàlílíjù hàlìmánú ẹ mọ̀ ní ìmọ̀lá wa ń gbé kí n tiwa o ẹ̀yin tẹ́ ẹ jálá ìmọ̀ kan ẹ̀yin lẹ lówó ẹ̀yin lẹ ní dúkìá ìwà àfàànà tiwa ń wà báyìí òun wà lágídí òun wà lọ́nà kọ́nà torí ẹ̀ òun parọ́ fáyé òní jẹun tí ó yọ ó wá ní fa inel mọ́láyé fúnà ẹ̀hún kọ̀rìbìn síbẹ̀ sí wọ́n kàlẹ́ kéwòn fa inel mọ́láyé fúnà ẹ̀hún kọ̀rìbìn ẹ sọ pé torí pé kí sì ni owó máa tó tán fa inel mọ́lá dúkìá ó máa tó tán ẹ̀hún kọ̀rìbìn ó máa tó parẹ́ wa inel ilma bákin la yazalu wa inal ilma baqin la yazalu ṣùgbọ́n ìmọ̀ kò ní tán ìmọ̀ wo wá ní ìmọ̀ wo kí náà ń pè ní mọ̀ kí náà ń pè ní mọ̀ wọ́n ní kulul ulumi siwal Qur'ani mashghalatun illal haditha wa ilmal fiqhi fi dini إلا الحديث وعلم الفقه في الدين العلم ما قال فيه قال حدثنا وما سوى ذاك وسواس الشياطين وما سوى ذاك وسواس الشياطين ìmọ̀nù Ọlọ́run wí ànábì wí òun nìmọ̀ وما سوى ذاك وسواس الشياطين wàmà sí wà dáka wà só ṣàyàtì ni. àfà ẹ̀yin sì rẹ̀ asúlánà ẹ̀ wulẹ̀ nímọ̀ ìmọ̀ kílẹ̀ ní tó parí sáréwì ló ti dà fà àfọ́sí kí lọ́dà ìmọ̀ kílẹ̀ ní ìmọ̀ kílẹ̀ ní ẹ wá ń wáyé lọ́nà òdì ẹ ń wáyé lọ́nà òdì ẹ wà mọ́ tàwọn àwọn tó ṣe pé ẹ mọ̀ pé n tán ṣe ò dá torí kẹ́lẹ́ bá rí sọ àfà tó lówó jù fún mi lẹ̀ Yorùbá yìí tó da tó wá tó ṣe pé bó ṣe wá lówó tó ń wo èmi wá lífù gbèsè ayé aláìnílẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ní tó bá rí ó ní ó jẹun mo jẹun ní mo jẹun láàárọ̀ yìí mo jẹ tọ̀sán ó jẹun mo jẹun even kí n máa fẹsẹ̀ ní kó o máa wọ mọ́tò àjọ débi tá à ń lọ náà ni ṣùgbọ́n mi sọ pé kéèyàn olówó ò da ẹ mọ́ sí mi gbọ́ yé ṣùgbọ́n ẹ tọ́lọ̀ ò bá tí ì fún má wáyé ní wa ó dì í ní tá à ń sọ nìyẹn ẹ̀yin ọmọ yahoo ẹ̀fín tẹ̀ ń ṣe é lẹ̀ kìí ṣe ṣẹ́ẹ́rẹ́ àwọn àfọ́ọ̀sì yìí ń tàn yín ni o inú Islam kọ́ ló wà o wọ́n tàn yín ni torí owó tí wọ́n fẹ́ gbà lọ́wọ́ yín sì ni ẹja dádúró báyìí torí tọ́lọ́ ọjọ́ ti lọ ẹja sì kí ni ẹja dádúró àwọn ẹlẹ́fẹ́ fẹ́ pè wọlé ẹ wo torí tọ́lọ́ ẹ bá ń gbé mọ́tò mi bẹ́ẹ̀ mo fẹ́ ta mọ́tò 2 million naira ó ti lẹ́ńtẹ́ ẹ̀ bá sọ̀rọ̀ o ó ti kí ni ó ti ní ẹni tá a máa bá sọ̀rọ̀ tó máa bá wa sọ̀rọ̀ torí pé kọ́lọ́n kó ṣàánú kọ́lọ́n kó ṣàánú wa so àwọn tó fẹ́ ṣé ká gba kọ́ ẹyọ kan sí méjì bóyá ká gba kọ́ ẹyọ kan sí kí ni o sí méjì 090 31 32 41 12 09 090 31 32 41 12 090 31 32 ẹ wá ń gbá káǹtì àwọn ìyálọ́jà náà bẹ́ẹ̀ torí tọ́lọ́ ẹ wá ń wáyé lódì ẹ fẹ́ sọ̀rọ̀ ayé di nǹkan míì tó bá lówó nǹkan kọ́ tó ń kúra nìyẹn náà rè mo ti rí fídíò tó ń kúra nìyẹn. Assalamu alaikum.
ni ẹja sọ fúnra wa ìyẹn ò ti pé kíní ojújọ tiwa ni ìyẹn ò sínú kíní tètò yìí bá kú ojújọ tiwa ni ẹjẹ́ aranra wa lọ́wọ́ pàápàá jùlọ àwa tá a jẹ́ onísúfì ẹjẹ́ aran ojújọ tiwa ni ìyẹn ò sínú kíní tètò yìí bá kú ojújọ tiwa ni ẹjẹ́ aranra wa lọ́wọ́ pàápàá jùlọ àwa tá a jẹ́ onísúfì ẹjẹ́ aranra wa lọ́wọ́ a lè bẹ ẹ̀gọ́ sẹ́nì kankan tá a fẹ́ lọ bá ẹjẹ́ aranra wa lọ́wọ́ tá a bá kẹrin lómi ilé ìwé lálómi bá ti wo program yìí sọ bá rí pé ọmọ tó ń sọ̀rọ̀ yẹn ọmọ mọ̀rìkàzí ni ó lè ní àdàbí lèmi jàre mi ò lè wo wà ibi tí wàhálà ibi tá a ti ní mùsùlùmí jù ní aláwa asúfì ní ẹja sọ fúnra wa ìyẹn ti pé kíní ọmọ àdàbí èmi ṣe máa gbọ́rọ̀ tó ọmọ mọ̀rìkàzí ń sọ ibi tá a ti ní problem nìyẹn lálómi bá rí ibi tí àdàbí ti ń sọ̀rọ̀ ó lè ní ẹ wo ọkọ̀ oúnjẹ ọ̀dọ̀ ṣẹ́ka bíbélì ló ti kéwú jàre ló dá ọ lálẹ́ nídìí yẹn mọ́ lọ́wọ́ tá a wà yìí ẹjẹ́ àpèrà wa jọ gbogbo àwa mọ̀rìkàzí gbogbo àwa àdàbí gbogbo àwa zùmùrà ẹjẹ́ àpèrà wa jọ àsìkò yìí gbogbo wa lágbọ́dọ̀ jọ máa wo ètò yìí gbogbo wa pátápátá lágbọ́dọ̀ máa wo ètò yìí. tó bá fi á máa gbé account number síbẹ̀ máa gbé account number sí o ẹni gbogbo tó bá lágbára ètò yìí ò gbọ́dọ̀ wọlé a bá a ṣe gbọ́dọ̀ jọ máa pé wò lélẹ́yìí torí a gbọ́dọ̀ lajúlẹ̀ gbogbo ntẹ́ fi ń jẹun nọ́mbà jẹ́ yìí gbogbo ntẹ́ fi ń jẹun òun náà sọ fún yín pé kò sọ̀rọ̀ ńbẹ yìí gbogbo ntẹ́ fi ń jẹun náà sọ pé kò sọ̀rọ̀ ńbẹ yìí ẹ ṣe mọ́lúdì wàhálà ni bẹ́ẹ̀ ṣe sàlátù wàhálà ni bẹ́ẹ̀ ṣe àzíkìrì wàhálà ni bẹ́ẹ̀ lọ tẹ̀sùbá wàhálà ni bẹ́ẹ̀ sálámọ̀ láti nìkan wàhálà ni kí ló dé ẹjẹ́ àjọ ṣe ẹjẹ́ àjọ kúnra. wà lórí ikọ̀ ẹ̀ mọ́ bínú mo ó di ikọ̀ yín fún kan náà wà fáwa ni ẹ̀sáwá lẹ́kùn. alájídá òdì bèrè ní láti kìí ọlọ́run yóò bọ̀ wà rìn lọ́wọ́ o. àmín. àwọn àfáàyè ìsàfà ò torí pé ohun tí ẹ jẹ́ kó yé wa ni pé àlẹ́ alimu wà mọ̀ ní amílà bímọ alimọ̀. ẹni tí ó bá ti lo nǹkan tó ké kó fi ṣiṣẹ́ kì í ṣàfà. so bẹ́ẹ̀ sì ń ṣe yí òun náà ní ó jẹ́ wọn jẹ́ gbogbo àwọn ilé kéwú kó lè mọ̀ ìpérò àwọn àfáàyè ìfihun tí ẹ̀ tẹ̀lé àwọn ni wọ́n ń da yẹ́rú. so ibi tí wọ́n bá dé nísìnyí àwọn ọmọ kéwọ́ fẹ́ katira mọ́ ọmọ kùtìrà náà kà lí oògùn kankan eré kúrẹ́ ẹyẹ ni wọ́n kú káàkiri àwọn tó ń sì wò níyì. so ohun tẹ́ ẹ̀ ń sí lórí social media yìí inú tí wọ́n á dùn sí púpọ̀ torí gbogbo àwọn ilé kéwọ́ náà ti já sí lórí social media oríṣiríṣi nǹkan ni wọ́n sì ń kọ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n léyìí so yóò mọ̀ jẹ́ ẹ̀kọ́ fún wọn wọ́n lè mọ nǹkan táwọn afa àgídí ń sọ fún wọn lè kéwù òun náà sì lọ́nà ọlọ́yọ̀ mọ̀ bá ara ẹ̀ lọ pẹ̀lú ògo ọlọ́run insha allah á pàdé ní Ìlọrin pẹ̀lú ògo ọlọ́run insha allah ọlọ́run bá fi sọ rẹ̀ yóò bá sọ mọ́lámù náà ọlọ́run ní dẹni kankan láàmú pẹ̀lú ògo ọlọ́run àdìgbò tó nífẹ̀ẹ́ súnà wallahu ya'simuka minan nas inna allaha la yahdi al-qawma adh-dhalimin jazakumullahu khairan assalamu alaikum. wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. ẹjọ mò ń bọ̀. Assalamualaikum. Assalamualaikum. Naam. Assalamualaikum. Waalaikumsalam. Naam, à ń gbọ́ yín sà. Hello, Abu Maridi. À ń gbọ́ yín sà. Waalaikumsalam wa rahmatullahi wa barakatuh. Ẹ kú ètò. Ètò ni o. Ọlọ́run ó bá mi dúró tì yín insha Allah. Àmín. Ọ̀tá tí wọ́n bá pé igba wallahi lágbá títí ọlọ́run ọ̀run ní káyín. Àmín. Insha Allah bí kúdúrátì. Tọkàntọkàn mo fi máa ń bá yín mo máa ń fi ọ̀rọ̀ yín sínú àdúrà nítorí pé èmi pàápàá bẹ ṣé wò mí báyìí nǹkan tẹ́ ẹ ti ṣe nígbèsí láyé mi ó ti pọ̀ ó pọ̀ rẹpẹtẹ tọ́lọ́run bá kó máa ta ìpàdé tó ti yín náà ṣe. Nítorí ọ̀rọ̀ ọlọ́run bá lẹ ti mú ẹni tó bá sì jẹ́ ọ̀rọ̀ ọlọ́run bá mú kò ní pòfo ọlọ́run kò ní jẹ́ pòfo insha Allah. ẹ ṣeun gan. nígbà kọ́ọ̀lù wa ìtorí tọ́lọ́ táwọn náà bá wojú ọjọ́ àmárí pé táìmù ó ti lọ. lórí ọ̀rọ̀ mọ́tò ẹ rí i pé mo rì sí mo ṣe ń bọ̀ náà mo ń bọ̀ ẹjọ́ mo ń bọ̀ torí tọ́lọ́.
another call tún lélẹ́yìn sì fẹ́ gba kọ́mọ̀ ẹ jẹ́ n gbélé yìí ooo. Assalamu alaikum. Wa alaikum salaam. Naam. Àwọn àlékún. Wa alaikum salaam. Ẹ jọ̀ọ́ tẹ́ bá lè bá wa sọ díẹ̀ tọ́lá ti fẹ́ parí prógrámù báyìí. Àbúmọ̀ ìdí ẹ̀kú iṣẹ́ olúwa mi ábàmì sàlékún ìmọ̀ ábàmì sàlékún ẹ̀fún yín. Àmín sà. Ọlọ́run wọlá títóbi ẹ̀ because òdodo iṣẹ́ ìgbọ́n tí ó pamọ́ ní tó hàn lódodo. Ṣé bí jáde mọ́ lò ó jẹ́ ká mọ irú èèyàn tó ń jẹ gbèdéke. Eléyìí ìṣe tí tó pamọ́ mọ́. Àwọn tó bá jẹ́ ẹni tó ń wó dodo tó dẹ̀ mọ̀ pé tó mọ̀ pé dodo ní wọ́n ti mọ̀ pé gbogbo tó sọ yìí èyí ó ti mọ̀ pé àwọn àfáà tí wọ́n fi àlè tẹ́lẹ̀ ló fi ọ̀run wọn ra ilé ni wọ́n. Because gbogbo tí wọ́n ń ṣe yìí wọ́n ó ń jẹ́ ká mọ̀ yìí pé àṣírú àwọn èèyàn yìí àṣírú ló fẹ́ ṣe rí gangan rè. Kí èèyàn máa advice àwọn ọmọ níyàwó láti máa nǹkan tó burú jù ní. Because ó yà mí lẹ́nu láti máa gbọ́rù kan bá pẹ̀lú àwọn ọ̀sán àwọn láàfáà. Definitely ìtí wọ́n jẹ́ ó ti jẹ́ káàkiri àwọn ọ̀sán pàlìkì àmọ́ wọn jẹ́. Because láti máa wá sọ jákujàku báyìí lórí gbogbo níbi tí gbogbo àwọn èèyàn jọ wà. Àwọn ó yà mí lẹ́nu àwọn tó jókòó ti dàn tí wọ́n jókòó lẹ́gbẹ̀ẹ́ tí wọ́n wá lóṣù tó ń sọ. Bí ẹ̀ mọ́ ní nítorí yahoo àwọn fẹ́ ìjọba táwọn bá wọn mọ owó yàgò káwọn ṣàdúrà káwọn lọ nǹkan burúkú ni gbogbo tó ń wí lẹ́nu ẹ̀ nítorí báyẹn ló jẹ́ ni wọ́n ń wí jáde nínú ẹ̀sìn yẹn náà. Ṣùgbọ́n ọ̀rọ̀ wọn ò gbọ́dọ̀ jẹ́ nǹkan tí ó bá wa lójijì torí pé nígbà yẹn bá lọ sópin náà àdájú ti jẹ́ àmọ́ ìpè oríṣiríṣi àwọn àfáà náà là á mọ̀ rí. Bẹ́ẹ̀ni. Ọlágbára Ọlọ́run òdodo náà ni ó mọ̀ lékè bẹ́ẹ̀ ní ṣe yẹn ẹ̀sẹ̀ rẹ̀ agbára Ọlọ́run ọba a mọ̀ pé súnà náà ni ó padà lékè ni ó padà sálọ náà ni òdodo náà ni ó padà lékè lágbára Ọlọ́run. Gbogbo tí wọ́n sọ yẹn ìbànújẹ́ ló ń jẹ́ fún àgbà wa. Káwọn sọ pé ní orílẹ̀-èdè táwọn ti wá nínú ọmọ ẹ̀yà tí wá àwọn àbáwọn kan wá wà tí wọ́n ń ṣe irú nǹkan báyìí ìbànújẹ́ burúkú ni. Kọ́mọ ká orí èèyàn orí ọwọ́ nǹkan kan máa mú èèyàn burúkú lọ́wọ́ pé ní tó bàjẹ́ ní tó ń pààyàn bí mo ṣe ń sọ inú mi ń bàjẹ́ pẹ̀lú gbogbo Ọlọ́run bá kò sí tí ò lè ṣe aláyìípadà ni wọ́n aláyìípadà Ọlọ́run lè yí wọn padà. Ìsákùnlọ kẹrọ ẹ ṣe gan sa. Ẹ máa parí ètò ẹ̀rọ lẹ́tò lọ lágbára Ọlọ́run àdúrà ọgbà. Ìsákùnlọ kẹrọ ẹ ṣe gan sa. Now, assalamu alaikum sir. Bí kan ti tètè sọ̀rọ̀ tán ni kọ́lọ́n kó ṣàánú. Náà nípa mọ́tò mi mọ́ mẹ́sẹ̀jì mi fún mọ́tò mọ́ o mo ti rẹ́ni tí ó rà so gbọ́ so ti gbọ́ bá wọn ṣùgbọ́n ti Jamiu Adégún àwọn sì fẹ́ ta o so gbọ́ bá mi bóyá ti rẹ́ni tó fẹ́ ra tọ̀dọ̀ tiwọn o 6 million naira tó ti yé bá wọn. Àbí Allah subhanahu wa ta'ala kó kọ́ ẹnì kọ̀ọ̀kan wa kó kún wa lọ́wọ́ kó dẹ̀ kó ṣàánú wa. Gbogbo àwọn tó dẹ̀ jẹ́ wípé wọ́n mọ̀ pé wà tán mọ́ fún wa nímọ̀ràn báyìí lẹ̀ bá dẹ̀ sí o ẹ̀ bá mọ̀ sí báyìí o nǹkan mi wà tẹ́pà kan mọ̀ sí ń gbà mí pẹ̀lú bí ọkẹ́yàn bá kàn sí rí ṣùgbọ́n ó rí àwọn àgbàlagbà tán jẹ́ àwọn àgbàlagbà fáwọn ní elémọ̀ sí báyìí o ìmí lè di wàhálà gan gbà mí o eléyìí wọ́n lè fi ṣàbúrú fún yín o eléyìí ó lè túmọ̀ sí nǹkan báyìí o àwọn yín lamọ̀ tán nífẹ̀ẹ́ wa òótọ́ ló gbọ́ lẹ́nu mi yẹn àwọn yín lamọ̀ tán nífẹ̀ẹ́ wa kèsè ìjọ kan bọ́ta wọ́n fi ń wówó ni wọ́n fi ń wá gbajúmọ̀ ni bí àtẹ́pẹ́ mi jẹ́ màláíkà tí mi lè ṣe mistake mi kì í ṣe bẹ́ẹ̀ náà wallahi mi kì í ṣe bẹ́ẹ̀ mi kì í ṣe màláíkà tí ò lè ṣe mistake mo lè ṣe mistake dáadáa even tí mi bá ṣe mistake mọ́ gan nǹkan tó ti ń ṣẹlẹ̀ nìyẹn tí mi bá ṣe mistake mọ́ nǹkan tó ṣe kí ni o nǹkan tó ti ń ṣẹlẹ̀ òun nìyẹn nǹkan tó ti ń ṣẹlẹ̀ òun nìyẹn tó bá ní nǹkan tí o bá ṣe ẹ̀pẹ́ wá ṣàkíyèsí wallahi àgbọ̀ wallahi àgbọ̀ tá a bá rí wípé ọ̀rọ̀ bá wà ń bẹ̀ kìí dẹ̀ sí pé bóyá nìkan la mọ́ gbọ́rọ̀ sí lẹ́nu ẹni tán bá pè wá tán ní ẹ̀ẹ́dẹ̀rọ báyìí tá a dẹ̀ gbọ́ sí wọn lẹ́nu kìí sí pé bóyá wọ́n fún wa ní nǹkan kan a rí wípé nǹkan tán ń sọ òdodo ni òun la fi gbọ́ sí wọn lẹ́nu
kìí ṣe pé bóyá àwò wípé ń gbọ́dọ̀ mọ́ gbọ́rọ̀ sùn lẹ́nu kán má bàa bínú kìí ṣe bẹ́ẹ̀ arípò dodo náà ń sọ òun la fi gbọ́rọ̀ sí wọn lẹ́nu àwọn tó mọ èmi o wọ́n mọ̀ mí bẹ́ẹ̀ wàláhì wọ́n ṣe kí ni o wọ́n mọ̀ mí bẹ́ẹ̀ so ẹni tí wọ́n ti mẹ́sẹ̀gì mi yẹn wọ́n ń lọ bí 3 tí wọ́n dẹ̀ ń béèrè nípa mọ́tò yẹn inshallah a mọ̀ sọ̀rọ̀ ní orí rẹ̀ inshallah subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant mo bẹ̀ lọ́wọ́ bá kí n lè sinmi dáadáa tí ó fi dijọ́ programu lọ́rin kí sẹ́ mo ṣe programu mo bẹ̀ lọ́wọ́ bá bẹ́ẹ̀ mo bẹ̀ lọ́wọ́ bá bẹ́ẹ̀ ọ̀kan lọ́mọ náà kò sí nǹkan tó fẹ́ sọ mọ́ ọ̀hún yẹn ó ti wọ relegation subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk wassalamu alaikum wa rahmatullahi. mo rẹ̀ sọ lẹ́ẹ̀kẹ́ mọ́ bínú o mi fi Jamiu Adégúnwà sí yẹ̀yẹ́ o mi fi ṣe kí ni o mi fi ṣe yẹ̀yẹ́ o torí pé ó ti wà lọ́kàn tèmi ti pẹ́ pé mo fẹ́ sọ nǹkan tó jọ bẹ́ẹ̀ nípa ọ̀rọ̀ mọ́tò tọ̀dọ̀ tèmi mo dẹ̀ pé mo lè sọ mo rò bóyé mo sọ pé mo rò pé bóyá mo lè sọ mo wà pé tí n bá fẹ́ sọ bá mo ti wá rí pé Jamiu Adégúnwà náà sọ nǹkan tó jọ báyìí mo sì mọ̀ pé yín ó sọ bẹ́ẹ̀ ẹlẹ́ni ọdọ́gbọ́n sọ kán lè bá gbé mọ́tò fún ni o lè sọ fún mi ìtì bá ṣe bísíǹsì kan sì lè sọ pé mo ń polówó bísíǹsì mi ni o lè sọ bẹ́ẹ̀ náà bọ́ ọpọlọ tí yín ó kéré àtẹlómìí náà tí èsì para yín ló wà tọpọlọ tiẹ̀ náà kéré ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ náà àwa náà kọ́ á tún mọ̀ ṣọ́ra wọ́n lè pọ̀ sákèsì pé ẹ̀ bá dẹ̀ tún wo bí òótọ́ dẹ̀ ni o á mọ̀ ṣọ́ra àmọ́ àá Jamiu Adégúnwà ti sọ tẹ́mi náà bá sọ bá wọn nítorí wọ́n fẹ́ mú ọ bú èmi ó bú bàbá náà ó ṣe kí ni o ó bú bàbá náà ó bú bàbá náà àwọn nǹkan míì wà tápá mọ́ pé bóyá ó dáńgbà míì torí pa mọ́ wo pé sàn ní wúrò pé bóyá kíní ìtumọ̀ míì ló mú wá wallahi àní sọ wallahi àní ẹlòmíì máa fa àwọn nǹkan míì lọ mi tọ́mọ́ ní kí n bá wọn sọ wọ́n pé kíní ìṣó ní nítumọ̀ míì báyìí àdé ní sọ tó pọ̀ dáadáa ẹlòmíì torí rẹ̀ ó torí ẹ̀ mú mi lọ́ta àṣẹ nǹkan kan wá nù tí mo ní ẹ bá mi sọ yìí wọ́n ní àkíní mọ̀ lé nítumọ̀ míì àdé ní sọ torí pé kí sì ni àfi bẹ̀rù yín náà o àfi ń bẹ̀rù Ọlọ́run ọba náà ni tá a sì fẹ́kẹ́ sí kíni o tá a fẹ́kẹ́ sí wà gbọ́yé wàláhì tá à ń torí ẹ̀ sí náà nìyẹn mo tún sọ gbogbo ẹ̀yin tẹ́ mọ́ pè wá tẹ́ mọ́ fún wa mọ̀ràn pé ẹ ṣe báyìí tá a sì mọ́ gbọ́ sí lẹ́nu Ọlọ́run ọba yóò bá san lẹ́san lóore o ẹ̀yin tẹ́ wá ń wò pé ń sọ bóyá àgbọ̀ wàláhì àfi ṣègbéraga torí àjámọ̀ kankan èmi ò jámọ̀ kankan mi ì jámẹ́ ní sìn mi ì jámọ̀ kankan mi ì sí ẹ̀jẹ̀ nkankan mi ì jẹ́ nkankan wallahi mi ì jẹ́ nkankan mi ì sì fi gbogbo tí mo ṣe ìfiwá nkankan jojú rere Ọlọ́run ọba subhanahu wa ta'ala lọ subhanakallahumma wa bihamdik ẹni pé ó ti ń pọ̀ assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Assalamu alaikum gbogbo Mùsùlùmí. Òjíṣẹ́ ńlá Muhammad ló ní kulul haqqa walau kana murra. Kódodo koro jújogbo lọ, ànábìlá àgbùdọ̀ fisábì à ń sọ. Abálájọ tíjọ Academy of Islamic Propagation Acadip Nigeria tó kárí ayé òṣèké pa òdodo má bíyá. Torí àṣẹ látọ̀dọ̀ òjíṣẹ́ ńlá Muhammad ni. Kùránì sì fìdí ẹ̀ múlẹ̀ wípé wa ma yantiqu anil hawa. Ànábì sọ̀rọ̀ fẹ́nu. In huwa illa wahyun yuha. Báyé bá wá fẹ́ bí wọ́n kọ̀. Òdodo ní ṣàì má máa lékè ń gbogbo gbà. Ṣẹ́yìn náà ti gbọ́ nípa wá sí ìta gbangba ọlọ́jọ́ méjì gbáko. Àtúndé open air lecture tí ó mi ìlú Ìlọrin àtàgbègbè ẹ̀ tìtì sísọ lójú ọ̀pọ̀ nǹkan tí dandan ọ̀rọ̀ ti fẹ́ sọ dòdòdó mọ́ wa lọ́wọ́. Èwo lẹ̀rí èwo ni kì í ṣẹ̀rí. Àkòrí wá sí ní ọ̀fọ̀gbà ayága ẹ̀dá pè ní faithful facts for fact finder. Òdodo tó ṣe é gbára lé fáwọn olùwọ́ òdodo. Ẹ̀rí pé nǹkan kì í bẹ́ẹ̀. Wá sí yóò rọ̀jò ìmọ̀ tó ń tà kí ohun tó lù wá rán wa sáyé wá ṣe. Torí àgbékalẹ̀ ètò yìí ń wáyé lájọṣepọ̀ pẹ̀lú Ansar Islam Society of Nigeria National Headquarters tó fìdí tagbá sílùú Ìlọrin. Jímọ̀ ọjọ́ 16 àti Sátidé ọjọ́ 17 oṣù kọkànlá 26 and 27 November 2021 ni ó wáyé. Lórí pápá tó tẹ́jú fẹ̀rẹ̀gẹ̀dẹ̀ gbà àyè dáadáa nínú Propose Muhammad Kamalide University tó wà ní Kayama Road along Federal Government College Ògidì nílùú Ìlọrin ìpínlẹ̀ Kwara. Aago 9 alẹ́ mọ́jú kẹlẹ́lẹ́ ni wá sí ó máa gbéra sọ fọ́jọ́ méjèèjì. Ayé dìkanyìn ìtọ́nà wa ń rújú. Àmúlùmọ́lá wa pọ̀ lórí àti ṣèjọ́sìn fọ́ba tó dá wa. Bẹ́ẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ là á sì yanjú ohun jíjẹ tó bá rò pọ̀ mẹ́ẹ̀pẹ̀. Sí gbogbo ọkàn tó ń gbọ́ èwo gan lòdodo ní pàápàá. Èwo ló ṣe gbára lé èwo ni kì í ṣòdodo. Àtọ̀pọ̀ ìbéèrè míì ni ó máa jáwọ́jáṣẹ̀ sọ kúlúkúlú lọ́dọ̀ okùn yín. Ẹja fi gbogbo ẹ̀ lẹ́pàdé fún gbígbọ̀n yẹ́bẹ́yẹ́bẹ́ látẹnu àlùfáà tólúwa bá fi rán. Onímẹ̀sì Islam tó yanjú tí kì í kárẹ̀ láti jíṣẹ́ olúwa. Malam Yusuf Ọlátúndé Adépọ̀jù ààrẹ àti olùdánilẹ́kọ̀ọ́ àgbà ìjọ Acadip tó kárí ayé. Bí wọ́n ṣe máa dá wa lẹ́kọ̀ọ́ fẹ̀rí tó fẹsẹ̀ múlẹ̀ ṣàgbédúró ìtọ́ka tí ọ̀làríyànjiyàn nù. Faithful facts for fact finder. Òdodo tó ṣe é gbára lé fáwọn olùwọ́ òdodo. Ẹja túyáyá jáde wá gbọ́rọ̀ olúwa tí ò lábùmọ́ nù. Àyè béèrè ń bẹ fáwọn mùsùlùmí àtàwọn tí kì í ṣe mùsùlùmí lọ́jọ́ náà fún ìgbàlá ọkàn. Torí inna dina inda Allahil Islam. Acadip Nigeria. Uncovering their cover-ups.
Umura December dé láti lọ tọrọ àforíjì ohun ìkẹ́ pẹ̀lú ìgẹ̀. Lọ́dọ̀ ọba Adẹ́dà Al-Ghafur ọba aláforíjì òun ni. Kò dédé rí bẹ́ẹ̀ ilé-iṣẹ́ Hajj Mikot Ventures Limited. Ni wọ́n sọ Umura December àti Hajj di olówó pọ́ọ́kú. Ìdí nìyí tá a fi ń pe dádì àti mọ́mì sisters and brothers. Pípẹ́ta lẹ́ẹ̀ bá ṣe Umura December 2021. Aláǹfààní àti padà ní 2022. Àjọṣe Umura yìí pẹ̀lú àwọn àfa jàǹkànjàǹkàn wọ̀nyí. Bíi Malam Yusuf Adépọ̀jù, Akadi, Abumaridiya, oníyàwó mẹ́ta, Ustaz Abdulhakeem, Alikutubi. Umura December 2021. Àgbẹ̀rẹ̀ ní December 22, 2021. A padà ní January 2, 2022. Ẹ lè kàn sí Hajj Mikot Ventures Limited ní number 30 Ilyas House Street. Ọ̀pọ̀lọpọ̀ Òṣòdì Lagos. Ẹ̀ka wọn lọ́sùn state ń bẹ ní orí eru. Opposite Mobile Filling Station. Beside Weather. Orí eru Ìwó Ọ̀ṣun state. Fẹ́kúrẹ́rẹ́ àlàyé ẹ pè wọ́n sórí àwọn nọ́mbà wọ̀nyí. 080-2388-0944 àti 070-3065-5446. Ẹ lè bá wọn sọ̀rọ̀ lórí ayélujára www.hajjmikottravel.com. Hajj Mikot Ventures Limited ló ṣe bá rìnrìn àjò Hajj àti Umrah pẹ̀lú ìrọ̀rùn ẹ máa bọ̀ wá o. ندعو إلى الله بالكتاب والسنة الدعوة النبوية ندعو إلى الله بالكتاب والسنة